wá pé wọ́n bí àfáàgbà Ṣéhù Tajul Adabi nílùú Ìlọrin ní Mọ̀sìngbà wà káyìn náà ti bí àfáàgbà Tajul Adabi. Ilé tó ti bí wọn ilé mímọ́ ni àwọn tó bí wọn onímọ̀ ni wọn. Ilé tó ti bí àfáà ilé ẹ̀sìn ni wọ́n ti bí Ṣéhù Tajul Adabi. Àwọn tó bí wọn àwọn ẹlẹ́sìn ni wọ́n. Kódà ilé wọn ń bẹ nínú ilé tẹ́bí ń jẹ ìmáàmù ọmọlé nínú Ìlọrin. Kifayatullahi khairun min tawaqina wa'adatullahi fil madina takfina kadali adi fala wallahi ma taku qawla wa fi'la وتلقينا وتاجينا ولا منازدنا في سر وفي علن على مقالتنا يا ربنا كفينا وكان ذلك ورد الله حاسدنا بغيظه لم ينل تقديره فينا. كفاية الله Olúwa wa tó dé gẹ́gẹ́ bí ìṣe wa. Khairun min tawaqina. Àwọn ọmọ kéwù ẹlẹ́jọ́ kéwù náà kọ́lọ́njá lọ lùbáríkà. Wa'adatullahi fil madina takfina. Ọyọ́ yìí ẹ bá ń ké bẹ́ẹ̀ ẹ bá ń ké bẹ́ẹ̀. Dálí àdí. Bàlá wallahi ma taraku. Bàlá wallahi ma taraku. Alákàtúmọ̀já sì ń sànù wa. Ọ̀la wà fúnra. Tábìlẹ̀ bò wá fún wa lọ́wọ́. Ọ̀tẹ̀lùkínà wà tàjínà. Ọ̀kánà dhalika. Ọ̀kánà dhalika. Báwọn ẹni àná ti lò ó tó sì gbá fún wa. Ọ̀dàlọ́rọ̀ àásìdànà. Ọlọ́run tó rí bẹ̀ bá dá padà náà láfẹ̀ẹ́. Ẹ̀gbọ́n ó sì lámù ìyànà ilẹ̀ tẹ̀gídé ọ̀húnfìnà. Ẹ bá kéwúnà ẹ bá kéwúnà. Ọ̀dàrún náà sì rí náà nù. Ìṣòro wà fi ọ̀là ní. Ìṣòro wà fi ọ̀là ní. Àyàmà kọ́ látìnà. Àyàmà kọ́ látìnà. Yàrá ọ̀gbàna kìfìnà. Gbogbo ẹjọ́ gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa jàmá. Allahu akbar. Ọlọ́wọ́n bá dá wa sáyé. Ọwọ́ ara àwọn ànábì ọlọ́wọ́n bá sí wa. Káma wá tó wa sọ́nà. Àwọn ànábì náà nígbà tí wọ́n wáyé. Wọ́n wá fún wọn ní ohun àríṣẹ́mà táwọn afá ń pè ní mọ̀ọ́jísà. Ànábì Mùsá ó ṣe tiẹ̀. Ó di ọ̀pá lẹ̀, ọ̀pá sì di ejò. Ó tó ṣe míì ọ̀tọ̀wọ́ bọ̀ abíyá, ọwọ́ yóò sì ṣẹ́ fọ́fọ́. Ó tó ṣe míì ọ̀pá rẹ̀ náà ó tó fi na odò, ó pín sí méjì. Ànábì Muhammad ó náà ṣe tiẹ̀. Sallallahu alaihi wasallam. Ànábì anáwọ́ lẹ̀ níjọ́ nìyí. Aṣọwọ́ báyìí òun ló sì máa sẹ́ńbẹ̀ níbi ọwọ́ ànábì. Ànábì agbóúnjẹ kalẹ̀ oúnjẹ kékeré níjọ́ míì a sì di púpọ̀. Pé ẹ máa jẹ́ àmì ìmọ̀ tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́wọ́ ọba làwọn àfà ni wọ́n ń pè ní mọ̀ọ́jísà. Wọ́n ní olùyá ilé ayé àti máa ká máa tán. Àbá àmọ́mìnrin ń bọ̀ wá bẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ bá ń pariwo ọlọ́wọ́ ọba dáadáa. Jàmá. Allahu akbar. Irú èyí náà wá wí ìwọ́n bá tẹ̀ látọ̀dọ̀ èèyàn. Wòlíì lápẹ̀rẹ̀ ẹni náà. Bí ìsànábì ọlọ́run. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. àfáàgbà Tajul Adabi
àlùbáríkà wọn kalẹ̀ wọn kako. bisimilahi rahmani rahim. ọlọ́ni àlọ́ inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun. ala ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní jama. inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun. àwọn àdájọ́ náà wọ́n bá wọ́n ti lọ wọ́n gbà wọ́n wá lọ tán ọwọ́ fẹ́ pa àwọn àfáà àwọn wá ní wòlíì wọ́n wá pọ̀ púpọ̀ ní kàràkàrà tọ̀dọ̀ tiwa níyà yìí nínú àwọn atọ́lọ́wọ́ bá gbé ilé wa lọ́wọ́ táǹjà àlùbáríkà wọn òun là á fọ́ àgbà ṣéèkì tájú ilẹ̀ àdábì ọlọ́wọ́ ròyìn irú wọn bẹ́ẹ̀ nínú kùránì kí ló wí. ọlọ́ni ẹ̀jẹ̀ ti ẹ̀gbọ́. inna awliya Allahi. bóyá àwa wòye ọlọ́wọ́ bá ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni ọmọkè ló jẹ́ àgbàlagbà ló jẹ́ aláwọ̀ dúdú ló jẹ́ ni àbálàwọ̀ funfun ló bá jẹ́ ọlọ́ni ṣé wòlíì ní sá. la khawfun alayhim. ọlọ́ni khawfun alayhim ọlọ́ni kò sí padà fáwọn wòlíì tuntun wa. wala hum yahzanun. wàlẹ́ wọn yóò zànú ní ọlọ́run níbi gbogbo ayé bá ń banújẹ́ pa àlìkìyàmọ̀ pé àlìkìyàmọ̀ yìí náà ni ọlọ́run ní àwọn wòlíì tiwa ẹ̀ á kó ń bẹ̀ banújẹ́ òjò tiwọn. la khawfun alayhim. wàlẹ́ yahzanun. àfọ́gbà ṣéwù tájú ìyàdárì wòye ọlọ́run bá tààrà ni wọ́n ọlọ́run ọba lọ́rẹ́ wọn ń ṣe ẹnìkan ọ̀rá wọn tó fàánù tẹ́nìkan kò fi ní wọn dí lọ́wọ́. Allahu akbar. àìfúra wa pé wọ́n bí àfọ́gbà ṣéwù tájú ìyàdárì nílùú Ìlọrin ní mọ̀sìngbà wà káyìn náà wọ́n ti bí àfọ́gbà tájú ìyàdárì. ilé tó ti bí wọn ilé mímọ́ ni àwọn tó bí wọn onímọ̀ ni wọn. ilé tó ti bí àfáà ilé ẹ̀sìn ni wọ́n ti bí Ṣéhù Tájù Àdábì àwọn tó bí wọn àwọn ẹlẹ́sìn ni wọ́n kódà ilé wọn ń bẹ nínú ilé tẹ́bí ń jẹ ìmáàmù ọmọlé nínú Ìlọrin. wọ́n bá bí àwọn ọmọ akéwọ́ pọ́dún wo ni wọ́n bí Ṣéhù Tájù Àdábì èyí tó fẹnu kò tó sì fẹsẹ̀ rinlẹ̀ tó sì lálàáfíà ọdún tí wọ́n bí àfọ́gbà Ṣéhù Tájù Àdábì òun ni 1885 ẹgbẹ́ mo ti pè jàmá 1885 àwọn akẹ́sọ́ pé ọdún tó bí Ṣéhù Tájù Àdábì òun ni 1877 àwọn kan wí o àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní 1878 ni wọ́n bí Ṣéhù Tájù Àdábì àwọn bí àwọn àfáà wa àtọ̀pọ̀lọpọ̀ ìwádìí àtàpọ̀lọpọ̀ tírà wọ́n léyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lórí bẹ́ẹ̀ bí Ṣéhù Tájù Àdábì òun ní 1885 àti mo ti bí náà kàrà kàkọ́ nù ẹ má kẹ̀kalẹ̀ ọdún Ṣéhù Tájù Àdábì o ta ni wọ́n bí wọn ní màsígbàlù lọ́rin o ọdún wọn bí wọn ní 1885 àwọn obìnrin mọ́ bẹ́ẹ̀ sàlámùn òun ni ó ké sàlámùn شيخ الشيوخ شيخ المشايخ عبلنا وتين الجبال ثم حسن الفضائل أيما توقف على موي هو الشيخ هذا العلم في كل مذهب وفي كل فن تاج أدب الأفاضل والشيخ هذا العلم في كل مذهب وفي كل فن تاج أدب الأفاضل. àfọ́gbà Ṣéhù Tájù Àdábì nígbà tó wá bí wọn bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe kékeré lọ́wọ́ bàbá wọn àti màmá wọn nílé ìmáàmù Málé ní Màsígbà. àfọ́ Ṣéhù Tájù Àdábì nígbà wọn pọ́ ọmọ ọdún 13 àbọ̀ ọ̀gbọ́n mẹ́rin àbí kó tó débẹ̀ kálukú wọn ké Kùránì
bàbá tó bí wọn là ń pè ní Abdul Qadir ọ̀dọ̀ bàbá wọn náà wọ́n ti ké Kùránì. Allahu akbar. ayé tí wọ́n wá di pípé àfa Tajul Adabi ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n mọ̀ yìí tó pọ̀ tó wá lámẹ̀láka ayé ta làáfà wọn. àwọn àfọ́ wọ́n fẹnu kò pé àmọ́ pàápàá ẹni tó kọ́ séwu Tajul Adabi ní kéwú. àmọ́ èyí tó yé wa sí ni pé ńgbà tí wọ́n gbọmọ ọdún 13 àfa tó kọ́ adẹ́gbà tó là ń sọ yìí. wọ́n pọmọ ọdún 13 gáàbà ní nọ́ọ̀sì àfa Tajul Adabi wọ́n wá jáde kú nílé. wọ́n wá lọ bẹ́ẹ̀ ọdún 10 gbáko ní séwu Tajul Adabi ni wọ́n lò láàjò tí wọ́n fi wọlé. wọ́n bá bí ọmọ tó pé ọdún wo ni wọ́n dé gan tí wọ́n darí àjò dé padà wọ́n dé ní 1909 nígbà wọ́n lọ tí ara yóò gbúrò wọn mọ́ bàbá ò gbúrò wọn ìyá ò gbúrò wọn ẹbí ò gbúrò wọn ará ò gbúrò wọn àáfà Tajul Adabi padà wọlé wá ní ọdún 1909 ni wọ́n padà wá nígbà tí wọ́n dé wọ́n ti wọ́n dé tìmọ̀tìmọ̀ wọ́n ti dé tọ́látọ́lá wọ́n dé tàlùbáríkà nínú Ìlọrin nígbà náà irú àfọ Tajul Adabi sọ wọn. wọ́n ní mọ́sùdọ̀rú ni àlá. wọ́n ní mọ́sùdọ̀rú ni àlá. àjálù akọ́dù rẹ̀. Muhammadu Tajuddin Tajul Mafadili. ẹ bá kẹjọ náà. Tajul Mafadili. ọkùnrin mọ́mìnì àfọ́gbà nígbà tí wọ́n dé wọ́n wá bẹ̀rẹ̀ láti máa kọ́ maníkéwú wọ́n sì ń ṣe dáwà wọ́n ń jí sí Ọlọ́run ọba nílùú Ìlọrin wọ́n wá ṣe bẹ́ẹ̀ nígbà tó wá di 1914 làáfà wá ronú pé jẹ́ ń dálé kéwúlẹ̀ 1914 ni wọ́n ronú pé jẹ́ ń fi lè kéwú lọ́lẹ̀ wọ́n á fi lè kéwú lọ́lẹ̀ wọ́n pèlè kéwú náà ní madrasatu zumurati Adabiyya ó kọ́ tí lè kéwú àfa gbàǹjẹ́ náà nù. bàbá àbí ọpọdún ọlọ́bẹ̀rẹ̀ ọbẹ̀ ní 1914. ilé kéwú Dawawi wọ́n tún rí sátífíyà al-ulumul arabiyya gbogbo ọ̀ràn àmà tí gbẹ nílé kéwú lárúbáwá ni wọ́n kọ́ mbẹ̀. ojú rí sátífíyà al-ulumul arabiyya gbogbo mọ̀ọ́mọ̀ ìran àmà arabiyya lárúbáwá ni wọ́n ké mbẹ̀. wọ́n ń ké tafsiri ilé kéwú séwu Tajul Adabi nígbà náà wọ́n ń ké fíkìwù wọ́n ń ké náàwù wọ́n ń ké bàlágà wọ́n ń ké sọ́rífù wọ́n ń ké àrùbù gbogbo ráàmà tálà ń kéré kéwú lónìí ní làfà àgbà ń kọ́ àmọ́ kéwú wọn jẹ́ náà. wálé asúlù kúlẹ̀ asúlù àti pálọ̀ ọ̀jọ̀ náà láti ìfowó wàfí kúlẹ̀ àníhà ìlú bìláàdì làmásídàrú. wàfí kúlẹ̀ àníhà ìlú bìláàdì làmásídàrú. arábìnrin mọ́ mẹ́lẹ̀. àgbà ọkùnrin náà. àfọ́ àgbà ṣe wò Tajul Adabi. làwọn òtúlù bá. àfọ́ àgbà ọlọ́wọ́ bá sàánù wọn débi pé wọ́n jìnlẹ̀ nínú mímọ̀. fìlímà ìfikúnlẹ̀ ha. ọ̀pọ̀ àfọ àmọ́mínì ọ̀gbọ́n onífìlímà ìfikúnlẹ̀ ha gbogbo ń tọ́lọ̀ ọmọ lónìí tí ń jọ lójú lára mọ̀ láyé yìí ọ̀gbọ̀n àfọ́gbà àlùbáríkà bẹ́ẹ̀ pọ̀ ọ́ làmìlaka àríwẹ̀. fasubhana man qad khassahu bit-tawahid. ẹ̀dàkẹ́ bá ń pariwo lọ́wọ́ ọba kí n gbọ́ jàmá. Allahu akbar. ẹ̀dàkẹ́ bá ń pariwo lọ́wọ́ ọba dáadáa kí n gbọ́ jàmá. Allahu akbar. ibi mo fẹ́ lọ lálẹ́ yìí òun ni karamatu Sheikh Tajul Adabi. rahimahullahu ta'ala. àti mẹni tán pè láfa àgbà àfa àgbà ni wọ́n ń pè ní sọ́ìbùlì karamati ẹni tó ní ohun àrí iṣẹ́ àṣeyanu táwọn àgbàlagbà tó ń pè ní karama wọn fún sàbára kí abọ́ ní wàásù àgbáyé àdìgbòlù wà á fìbí tá lílé òlìyàlè karama wà á fìbí tá lílé òlìyàlè karama wà má nàfà fáwọn bídàlè kàlámà wà má nàfà fáwọn bídàlè kàlámà. Tajul Adabi karama wọn pọ̀ lórí kéwù tó ń ké ẹ̀kẹ́. wọ́n ní ìyá olùyẹ́ àfilẹ̀ àìrí
àti máa karamatu. àwọn wòlíì olówó bá àwọn ní ẹ̀sà nílẹ̀ ayé yìí àwọn ni wọ́n ní karama dandan ni bàbá ti ṣe rú ẹ̀ ẹ̀ màgá tó bá jẹ́ ẹni ọlọ́run ọba tòótọ́ karama lámà pè yìí. wọ́n mọ jísà tó lílẹ̀ àmìyá dúnà mẹ́rìnyàtì. ìtàwọn ẹni ọlọ́run ọba bá ṣe tá a pè ní wòlíì ó bá yẹ pọ́dọ̀ ànágbé lọ́wọ́ tí wá jáde á máa pè yìí mọ̀jísà. karama tún ṣe yìí. gbogbo ayé máa ń kéwìrà àfọwọ́ní karama tún ṣe àwọn karama tó tọwọ́ àfọ́gbà ṣé wù tájú ilẹ̀ àdábì jáde ilẹ̀ àdábì jámàtọ́. bàbá wọn sọ àgbáyé ní jámàtọ́ wọn ni ọ̀pọ̀ àgbáyé lọ́kùnrin náà. kàmẹ́sílì ètò ọ̀bìlẹ̀ ayíbi ní ẹgbẹ́ ìyókì fi bá ti. ẹ̀rọ gbọ́ wọn fẹ́ fi wé nǹkan àrífíwé mọ́ wọn ni kàmẹ́sílì ètò ọ̀bìlẹ̀ ayíbi karama ṣe wò tájú ilẹ̀ àdábì ọ̀pọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí iyẹ̀pẹ̀ tí ń bẹ lórí ayé bí ń gẹ́rì kíní bàtì fábalẹ̀ gbọ́lẹ̀ yìí gbogbo ń tọ́ bá gbọ́ ta bá sọ pa àfáàgbà wàláhì kìí ṣe rọ́bù ti rí nù. lẹ́kọ́rì ìyáàna rúhàmá fàdíyà ìyá àbàtì. ẹlẹ́dẹ̀ẹ́bà kéwù jàmá. wà fi fámi yìí kò fàyà kó ìṣúra àti. àbọ̀gbà ṣé wò tájú ilẹ̀ àdábì bá ń sọ̀rọ̀ wọn lálẹ́ yìí. wọ́n ní arábìnrin kan òun àtọkọ rẹ̀ wọ́n wá wádọ̀ ṣe ìtajú ilẹ̀ àdábì. arábìnrin náà wọ́n ní lámúta jídì ilẹ̀ háìbọ̀ láti ijọ́ tó ti dàgbà kò rí nǹkan ọmọbìnrin rẹ̀ rí kò sí kóòsù túlà wúmúrìá ó fi dàgbà sílé ọkọ láti ilé wọn kò sí kóòsù rí ọ̀rọ̀ àfọ́ àgbà ọkọ káwọn lẹ́yìn pé ìmọ̀ pẹ́rù ìyàwó tí mo fẹ́ rèé obìnrin tó lè kó ṣùgbọ́n ló ṣe lọ́mọ bí. àfáà tájú ìyá dábì wọ́n ní òní ṣòro fọkànbalẹ̀ àdúrà rẹ ti gbà. àfáà tájú ìyá dábì wọ́n ní ìwọ ọlọ́bìnrin yìí àtọkọ tẹjọwọ́ ẹ̀yin méjì ẹ̀ tẹ́wọ́ wọ́n wá tẹ́wọ́ fọ́dà lóhàlà. àfáà tájú ìyá dábì wọ́n wá ṣàdúrà fún pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ó rí nǹkan oṣù rẹ̀ sì lọ́mọ gidi bí. nàkọ́rì ìyáàna rúhàmá fàdíyàlì ìjà àbàtì. fàdíyà ìjà àbàtì. ìfàmì yìí kàn fàyà kó mọ̀lẹ́sọ àti. àwọn ọ̀bọ àwọn fi hàn wọ́n ní ojú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ń tẹ bá gbọ́ lẹ́yìn ọ̀rọ̀ pé rí alásàkọ̀ o kì í sì ṣe pé wọ́n gbọ́ wọn wí bẹ́ẹ̀ gbogbo àwọn afárá wọn fẹsẹ̀ rinlẹ̀ pé bó ti rí nìyẹn agbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn bàbá alájẹ́ àgbà wọ́n ní wà kọ́bùlà wùsù lera ìlálíbẹ́ẹ̀tì síwájú kóbìnrin náà kó tó délé lójú ọ̀nà lọ́wà àbọ̀ gbọ́fà mọ́mìnì wọ́n ní wájà dátìlẹ̀ àìdọ̀ bẹ́ẹ̀ ni nǹkan oṣù bẹ́ẹ̀ sì sẹ́ lára rẹ̀ ẹ̀ sì gbádùn ọlọ́wọ́ bá jàmá. Allahu akbar. ó délé ó ṣe mẹ́sẹ̀sẹ̀ náà tán ọkọ wa súnmọ́ fún mahamalat ọwọ́ lóyún nínú ọdún náà fàwọ́lá dá títí tìlíkà sánà nínú ọdún ló sì bí màlúbáríkà. wà fi ìfàmì yìí. làkọ́ni sáànà wúrà àmánù. làkọ́ni sáànà wúrà àmánù. láìlá ìlàlá. fàdíyà ìjà àbàtì. wà fi ìfàmì yìí. ìfàmì yìí kàn fàyà kó mọ̀lẹ́sọ àti. àbọ̀dà ṣé wò tájú yàdábì wọ́n ní ọlọ́wọ́ bá olóṣù àfọ́gbà ó ṣe wọ́n lọ́ṣọ̀ọ́. rahamana. ọlọ́run tó ń pè ramanu lóṣù àfọ́gbà ó ṣe wọ́n lọ́ṣọ̀ọ́. fadila ìjà bàtì o. wọ́n fọ́nìdà lè já bàtì ọlọ́run fi àṣẹ sí ara wọn bàbá àdúrà bá ṣàdúrà fún yàn àgbé òsì gbà ẹ̀wọ̀n ẹni tí ń wọ́ mọ́ kò rí nǹkan oṣù mọ́ láàrin ìṣẹ́jú ayé àwọn tọrọ fún àdúrà lẹ́sìn gbà. wà fi fámì yìí. bàbá wọn ní wàá ṣe àgbáyé wọ́n ní wàá fi fọ́ọ̀mù yìí ń bẹ níbi ẹnu àfọ́ àgbàṣe wò tájú lè àdábì. kó fàyà kú náà lè ṣe àti wà fi fọ́ọ̀mù yìí. wà fi fámì yìí. ọ̀rọ̀ yẹn ìfọ̀ kó fàyà kú náà lè ṣe àti. arábìnrin mọ́mìnì
nínú ọ̀gá karama àfáàgbà sẹ́wọ̀n tájú àdábì òun làlájì àgbà. rahimahullahu ta'ala. ẹ̀wí dára kí n gbọ́ jẹ́mọ́. rahimahullahu ta'ala. ìwọ́yì alájì àgbà karama ló jẹ́ fún àfáàgbà sẹ́wọ̀n tájú àdábì. rahimahullahu ta'ala. ìmọ̀ alájì àgbà karama ló jẹ́ fún sẹ́wọ̀n tájú àdábì. òkú alájì àgbà karama ló jẹ́ fún sẹ́wọ̀n tájú àdábì. nàkọ́rí sẹ́nà wú àmọ́ ìjábàtì ẹ̀ríkà wà fi fẹ́mi yìí kò fàyà kó oṣù àti. àwọn ọmọ akéwù gbogbo àwọn àdàbí ajáke ìjágbó ayé ẹgbọ́ ìgbòho yìí. ìyá ọgbọ́n wọn lọ. tábà bí ó pé ọdún mélòó làlájí àgbà ni wọ́n lò nílé kéwù lọ́dọ̀ ṣe wò tájú ilẹ̀ àdábì. máa fún wọn lẹ́sìn pé ọdún mẹ́ta gbáko ni wọ́n lò. gbogbo ọmọ tí alájí àgbà á mọ̀ wọn ò ní àfáà míì lẹ́yìn ṣe wò tájú ilẹ̀ àdábì. rahimahullahu ta'ala. àti kéwù tí wọ́n ké àti èbó tí wọ́n tún gbọ́ wọn ò dọ́dọ̀ ẹnìkankan lọ lè kọ́ lẹ́yìn pé wọ́n ké kùránì nílé bàbá àta wọ́n ti kọ́ ké díẹ̀ nínú kùránì lọ́dọ̀ bàbá wọn nílé wọ́n lọ lè parí ẹ̀ nílé bàbá àta àfọ́ àgbà táàdù ilẹ̀ adábì wọ́n àtọ̀rọ̀ alájẹ́ àgbà pẹ́ẹ́dàkẹ́ yá mi lọ́mọ yẹ bùn mi. bàbá wọn yọ̀ǹda alájẹ́ àgbà wọ́n wá débẹ̀ mo ti sórí ọdún àkọ́kọ́ tálájẹ́ àgbà tí wọ́n débẹ̀ bàbá ń kéwù ni àmọ́ kéwù òye wọn ọdún kejì bàbá ń kéwù ni kéwù òye wọn ọdún kẹta bàbá ń kéwù ni kéwù òye wọn wọ́n wá lò ó pé ọdún méjì àtòsùn mẹ́fà làbújí ọdún méjì àtòsùn mẹ́fà làlájí àgbà wá lò nígbà wá gbé ọdún méjì àtòsùn mẹ́fà bàbá wa bọ́ sẹ́yìn kùlé wọn ń sunkún bàbá wa ń dami lójú ìyàwó fàgbà tí wò tájú ẹ̀dá tó ń pè ní ìnákó ló kọ̀ ìyàwó àfàgbà òun ló wà lọ́dẹ bá bàbá nulẹ̀ ọ́ lè bá fàgbà nulẹ̀ pé Muhammad ń sunkún ń sunkún lẹ́kùnlé àfàgbà wọn àpàlájà àgbà wọlé pé yá Muhammadu má yùbù kíkà ìwọ màmí kí ló pa ẹlẹ́kún kí ló fẹ́kún wọ́n dàgbà ní sunkún bẹ́ẹ̀ bá kó áńké fátítì ẹ̀ máa dẹ̀jẹ̀ lẹ́nu la ilaha illallah. bàbá bẹ́ẹ̀ tuntun ẹ̀jẹ̀ lẹ́ntù bẹ́ẹ̀ tí wọ́n dààmú tó tẹ wàhálà tó kéwù náà yé wa níjọ́ náà làáfọ́ àgbà ṣéwù tájùlẹ̀ adábi wọ́n á sọ fún yàrá ìnáko wọ́n ní kòkò tí ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì bàǹdé wa wọ́n pè dé alájà àáfọ́ àgbà wọ́n wá mẹ́rin ń bẹ̀ wọ́n ní Muhammadu lanu rẹ̀ alájà àgbà wa lanu wọ́n wá ju ẹran náà wọ́n wá jù sùn lẹ́nu àbáàgbà ṣéwù tájùlẹ̀ adábi wọ́n ní mo ti fún ọjọ́ náà ètò ọjọ́ yìí gbogbo ìmọ̀ tó ọmọ ké mọ parí ẹ̀sọ́ la lónìí. lẹ́kọ̀ọ́dì sáànà wú àmọ́ wàlúùlà ìjábàtì. ọlọ́dún mú mẹ́rin ara kàrámà fàgbà lára alájẹ́ àgbà lẹ́gbọ́ yìí alájẹ́ àgbà wa ń bẹ̀bẹ̀ àwọn àfà ọ̀gbọ́n mú mẹ́rin wọ́n wá ní wàmú dọ́tù tá a lù mí yìí fíjú lèélì mi yìí máa bẹ́ẹ̀ nà sí tàti àṣírí náà ló ti gbọ́ yìí wọ́n yẹn tẹ́ kọ́lẹ̀ gbogbo ìjà ẹgbẹ́ ti yìí náà ló wà lákọ́lẹ̀ mú dọ́tù tá a lù mí ṣéèkì muhammadu kamali dini habibillahi inda ṣéyìí tájìlì àdábì òdiwọ̀n gba tálájà àgbà fi ké àbọ̀ ọ̀gbọ́n fíjú lì ìlímì yìí èyí tó pọ̀jù kéwú tálájà àgbà kí ló bà fún àgbà wọ́n ní máa bẹ́ẹ̀ náà sí tàti àṣírí láàrin oṣù mẹ́fà náà ni. Allahu akbar. ìgbà tó pọ́dún mẹ́ta gbáko màláìka kú dé wá bá fún àgbà àfàgbà wa pàlájà àgbà kalẹ̀ pétọ̀ mo fẹ́ fẹ́ yín lẹ̀ fún o ogún mi ni wọ́n bá mójútó ìtọ́fà àtàlájà àgbà náà fi lé kí wàlájà àgbà fi jẹ́ zumuratul adabiyyatul kamaliyya. Allah. ẹ̀ sì gbọ́dọ̀ ọlọ́wọ́ bá ké mọ́jà. wọ́n fi ìfọ́nì yìí. àṣẹ ọlọ́wọ́ bá ìbẹ̀lẹ́nu àfọ́gbà lójú wọ́n sọ fún alájí àgbà pé máa nímọ̀ ẹran wọ́n jẹ ìwọ́n náà náà ò fẹ́ràn sí ìyàlẹ́nu òbí ayé nímọ̀. kó fáyà fún ọbẹ̀ sí àti. àwọn àmọ́mí náà gbọ́. wọ́n fi ìfọ́nì yìí. kó fáyà fún ọbẹ̀ sí àti. ọmọ ẹni tó àwọn tó fọ́n tó wá ní kejì jẹ́ náà fa àrẹ́sì. ẹlòmíín sa kùránì fa títí kò ṣeéṣì. àpẹẹrẹ tó lè ṣàkíyèsí ara rẹ nù
wọ́n ká lọ sáà kúránì wọ́n ká lọ mọ́tí wọ́n ká lọ fẹ́ àwọn obìnrin lé ló fẹ́ wọ́n lélẹ̀ ìwọ kan náà ló ń ṣàdúrà ó tún ní àfikà tó gbé nǹkan kan ìjọ ìjájú àlọ́ gbà àwọn ọlọ́run wọn máa ń mọ́kùn gbogbo lẹ́dẹ̀ẹ́dẹ́ àwọn tìlú mọ́ mẹ́rin ó di mélòó ó di méjì ẹ̀yà máa kí ẹ máa dé mọ́lẹ̀ bàbá wọn ní wàá sí àgbáyé wọn wá ròyìn àfọ àgbà ṣé wù tájú ní àdábì wọn ní wàrúbà asọ́mẹ́n wàrúbà asọ́mẹ́n wọ́n ní mélòó adi títí ọ̀gbọ́rọ̀ arúgà mẹ́rin ó wá jẹ́nu tí ò lè sọ kò lè sọ̀rọ̀ gẹ́rì náà ti bẹ́ẹ̀ ó bí ma ní wọn lágbájọ ọ̀gbọ́rọ̀ kò lè sọ̀rọ̀ ni àádá rí wọn àbá rí wọn. bídà wọ́n ti àdàhà kẹ́lí mẹ́dọ̀ṣẹ́pẹ́mẹ́tì. àpáàgbà tájúlẹ̀ adábì wọn ní lágbájá kò lè sọ̀rọ̀ lágbájá kò gbọ́rọ̀ má sì gbọ́dọ̀ wọ́n bá gbọ́dọ̀ àfáàgbà fún ọ̀nà kan á ṣàdúrà fún yóò sì máa gbọ́rọ̀. Allahu akbar. ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ẹ wá gbọ́ àfáàgbà wọ́n ṣèrìn àjò lọ sí ìlú tá ń pè ní ìlú Ìbàdàn àwọn àti ẹnìkan tó ń pè ní Abdul Majidi alákùkọ ó ti tó gbogbo ẹ̀ ló tún lóko Ìbàdàn ni wọ́n lọ ń jọ náà àwọn àti Abdul Majidi Sheikh Abdul Majidi alákùkọ ni wọ́n jọ lọ wọ́n ní jájọ lè lè sí yàrá ọ̀kan náà wọ́n fẹ́ lọ lè sí yàrá wọ́n fẹ́ lọ lè bẹ ọ̀rẹ́ wọn wò àfáàgbà lóore kan ní Ìbàdàn jọ náà wọ́n fẹ́ lọ lè bẹ wò wọ́n lọ lójú ọ̀nà àfáàgbà ní ọ̀rẹ́ mi tà ń wọ́n lọ ìmọ̀lẹ̀ wọn tí Abdul Majidi tó jẹ́ àfáàgbà yìí náà òun náà mọ̀lẹ̀ ọ̀rẹ́ tí wọ́n tó ń lọ àfáàgbà ní ẹ̀sà àjámọ́ lọ àmọ́ àmọ́ tó bàdàn àwọn lọ wọ́n máa pọ́nù pọ̀ pé bàbá ti dé bàdàn ẹ̀sà àjá sọ àbáàdájú ilẹ̀ adábì wọ́n ní gbogbo ẹni abá kọ́kọ́ pàdé lójú ọ̀nà òun làábì pé júwe ọ̀nà fún wa. àgbẹ̀ ọkùnrin lọ. ẹ̀wọ̀n ìyàjò ẹni abá pẹ̀lú lójú ọ̀nà á ní dákun júwe lágbájá là ń wà júwe fún wa. nígbà wọ́n pàdé yẹn lójú ọ̀nà wọ́n pàdé adití wọ́n pàdé ẹni tí ò lè sọ̀rọ̀ méjì wọ́n pàdé ọ̀rọ̀ kan náà ni kò lè sọ̀rọ̀ kò tún wá gbọ́rọ̀. ọgbọ́ kò lè sọ. àfẹ́ ìtọ́jú ẹ̀dọ́bì àwọn ń pariwo lágbájá ọ̀dọ́ ẹ̀wọ́ àfẹ́ ẹ̀wọ́ ọ̀gbọ́n wa wọ́n padà wá gẹ̀ẹ́sì pé ilé yìí ọ̀gbọ́rọ̀ o. ìtọ́sí ìfẹ́nu kò sí ni pé gbogbo ẹni abá kọ́kọ́ pàdé. tẹ̀lé pé àbí káfí kàrámà wọn hàn náà. ọ̀rẹ́ ní àti àtùmọ̀jídẹ̀ lákòókò ní tó ọ̀rẹ́ wa ẹ̀wọ́ lẹ́ni abá kọ́kọ́ pàdé o kò lè sọ̀rọ̀ o kò sì gbọ́rọ̀ o gbé láti wádìí. àfẹ́ ìtọ́jú ẹ̀dọ́bì wọ́n wá ṣe ìṣára sí wọ́n ní ọwọ́ wádọ̀ wọn wọ́n wá tún ṣe ìṣára sí wọ́n á ní ọ̀yanu ọgbọ́n mi nà bọ́ wọ́n ní ọ̀yanu aṣára ìlẹ́yìn ayẹ̀fùtà famahu àfáà sí báyìí síbẹ̀ àfáà ẹ̀rọ mọ́rùkẹ́ náà wọ́n yà ha ọlọ́mọdé àbá dáwò wájú mọ́sùlì. ẹ̀rù bá a sọ mí. ẹ̀fẹ̀ àmì nà dáadáa. àbúkà mẹ́ọ̀ọ́ ìrìn náà ti kẹ́ ọkùnrin mọ́mìnì àfọ́gbà tábìlì abẹ́bì wọ́n sí báyìí sí yanu wọ́n wọn àfáwà wọ́n ni máa záhà ń sheikh àfáàgbà tó wá fi rẹ̀ pé àfáàgbà wá rẹ̀ ni pé eléyìí ọ̀dá gẹ́gẹ́ mọ̀ àfọ́díọ́wà sátàtàkálàmù líyọ́mà àlìyọ́mà sátàtàkálàmù òní lọ sọ̀rọ̀ kàrámà àfáàgbà ló ń gbọ́ yìí òní lọ sọ̀rọ̀ bídà àwọn tí ẹ̀sìn pàgbọ́ ló ń jà máa àdáhà kẹ́lí máa ń gbèsè pé máa ti. ó fi mọ́mìnì abáníyanu wọ́n lọ ṣe ìṣẹ́ra sí lòun náà bá yanu wọ́n ní fọwọ́ àdúrà ṣẹ́yìn fi fàmìrí kọ̀lí láwùmí lùhàb nígbà ní lùhàb kí yàn fọ́tá díẹ̀ ìtọ́ díẹ̀ sẹ́nu yàn ìtọ́ díẹ̀ kọjá wọn pé lùhàb àfàgbàdájọ́ dábì wọn afọ́tọ́ díẹ̀ sí lẹ́nu wọ́n ní fún àkàzà yẹ̀lẹ̀ kánù bó ṣe bẹ̀rẹ̀ sí ní kálò lòun máa ní yẹ̀lẹ̀ kánù yẹn olùkúláwà ọ̀fẹ́ jọra wọn náà kálò lò ìwọ̀n àfọ́gbà tágbàdábì òtún ọ̀gbọ́ yìí dáadáa nígbà tó yẹ àfọ́gbà tẹ́jùlẹ̀ adábì wọ́n ní ara pé iṣẹ́ ń dáhùn lára rẹ̀ wọ́n tún ṣe ìṣára sí tó yanu lẹ́ẹ̀kan sí ọwọ́ tó yanu àfọ́gbà wọ́n tún wá fọ́tọ́ sí lẹ́nu ọwọ́ sọ̀rọ̀ kódà tí ìdá gbé wá bẹ̀bí ta ti kà á tó ò lè sọ pé ó la pa àwọn tó ju ọ̀rọ̀ tó jù mí lọ́jọ́ kó
wọ́n ní ọkùnrin náà ọ sọ̀rọ̀ níjọ́ náà ohun rẹ̀ kódò lálẹ́ ti àfàgbà lọ àfàgbà wa pè báyìí àfàgbà tani àdẹ́bì wọ́n á fọwọ́ lé lórí wọ́n ní àtọ́ ìtúkà ẹgbẹ́ àtọ́ ìtúkà mo fún ẹ lónìí bìkúndínlẹ́tì láàyè àmọ́gbà tí fún ọ yìí náà o agbára ọlọ́run ní fi fún ọ ìfún ọ ní kúùkù àtàlíkà láàmì mo ń fún ọ lágbára ọ̀rọ̀ sísọ báyìí Allah nínú ìlú wọn nínú ìlú ìgbàdájọ́ náà ẹni tí ó sọ̀rọ̀ tí ò ní kọkùnrin yìí ọ̀dákẹ́ ó sọ wọn. wàhùbà àsọ́mí ẹ̀ sì bá ń pẹ́ lọ́wọ́ ọba jẹ̀ náà. àwùkàrí ọ̀rọ̀ yìí náà ti kẹwàá. ìdáwọ́tì àdáhàkẹ́lì máa ń bẹ̀ hikmati. ẹ wá jáwọ́ ra wa àwọn tó ń dẹ́rù ohun tá a wí yìí wò àwọn làwa fẹ́ sọ di ìpápánu àwọn làwa fẹ́ máa bú ẹ wá ní ẹ̀bólà àgbáyé ẹni coronavirus ọgbáyé kò sí nígbàyé nígbà tá à ń fa àwọn àfa àtayín Allah ìwọ tó ń gbọ́ àwọn àfa lóní ọgbọ́lé yín náà ẹni tó ń dọ́rú ẹ̀wò ọmọ iye odi tí ń bẹ́ lẹ́yìn ọmọ iye adi títí ń bẹ́ lẹ́yìn tí ọ̀gbọ́rọ̀ tí ò lè sọ̀rọ̀ èwo lè kàrámù èwo lè dẹ́wọ̀n aboyún tó asúmọ̀sẹ̀ bídà fún gan wọ́n pa àtúnṣe pẹ́sà fún gbẹ̀yìn náà ni kí ni wúrí àfa àbáyà ají ọ̀wá o ají ọ̀wá o ají ọ̀wá gbogbo náírà bí rẹ ní gbàgbúrú mi ọ̀rọ̀ parí gbàgbọ́ sọ̀dọ̀tù rẹ tó ń kó yọ̀dá tó ń kó jọ gbogbo ń gbàgbúrú mi ọwọ́ ń gbowó láwọn àbí ẹgbẹ́ gbogbo mú kalẹ̀ la ilaha illallah. àwùbà àsọ́mí ẹ bá pẹ́ lọ́wọ́ ọba kí n gbọ́jà náà. àwùkà mi ọ̀rẹ́ náà ti kẹwàá. ọ̀sìn mọ́mìnì wallahi tallahi thumma billahi al-aliyyil azim ààrẹ gbogbo kiri ìfáfàgbà. àfàgbà tí wọ́n lè gbọ́ lọ́hùn àárín wọn tó lọ́wọ́ sì dáa bọ́bá ṣe tọ́tọ́ wá dáa àwọn ọwọ́ àtakò gbogbo àyìn náà ti lọ́hùn ọ máa takò wọn ọ̀fẹ́ sí aláyọ̀rùn. bìdá wá tí àdáhàkẹ́lì máa ń bẹ̀ hikmati. jẹ́mọ́ ẹ̀dọ́kẹ́ bá pẹ́ lọ́wọ́ ọba kí n gbọ́ lára jẹ́mọ́. Allahu akbar. àbá mọ́mìnì kò tó kó níbi orin náà mọ́ra tí ì tí gbàgbé. àfọ tẹ́lifílẹ̀ ẹ̀dọ́bì wọ́n tún sì ìrìnàjò níjọ́ kan lọ ní ìwò. ọ̀gbọ́n mi náà gbọ́ wọ́n dé ìwò wọ́n wọ́n àwọn àlù tó gbà fáfá gbà tábìlì àdábì nínú ìwò wa ẹni pẹ́lú báríkà wọ̀ bẹ̀ dáadáa. Masha Allah. wọn ò dín náà ẹ̀fọ́ àgbà. àfọwọ́dé ìwò lọ́dọ̀ àwọn tí wọ́n wá lọ bẹ́ẹ̀ lọkùnrin kan wọlé wọn wá nìkan wọn tó wá pẹ̀lú ẹnìkan wọn bá ní kí ló kó léyìí ọ̀gbọ́n mi nì kí ló kó léyìí tẹ́jọ wọlé yìí wọ́n ní Abdulsalami Maisuna níjẹ́ kí ló pé Abdulsalami Maisuna bó kọ́ tí ń jẹ́ ọ̀run àfáwọn àna wá kí wà lọ́ba dákẹ́ kò lè sọ̀rọ̀ Maisuna gẹ́gẹ́ Maisuna ò lè sọ̀rọ̀ Abdulsalami Maisuna ẹ bá ń fain àfà wọn wá tó ní ọ̀yanu wọn ní ọ̀yanu jọ̀hún wọn kàn ní ọ tẹ́wọ́ ní àfà wá sí ìṣára sí wọn ní ọ tẹ́wọ́ òun náà wá tẹ́wọ́ àfà àgbàtàjọ dábì náà wá tẹ́wọ́ wọn akọjú gábàsì àfà àtọ́ kó lájà gbà kí wọ́n lè sọ fún ọ ni. ọwọ́ tẹ́wọ́ nígbà tí ó tẹ̀ fà gbà wọn á jẹnu wúyẹ́wúyẹ́ wọn kó kọ́ lọ́hùn káfọ́ gbà tó wí tán fúnra rẹ̀ ní tí ò lè sọ̀rọ̀ Abdulsalami Maisuna òun ló kọ́ sí amínà Allah yàrá sì kúrò náà yàn lọ́wọ́ pé àṣọ́gánì lọ ní tòótọ́ ebi àdìdì ìṣẹ́ẹ̀dà àlìádàbí abẹ́ẹ̀kọ́ ni àlìádàbí àlìmọ̀ọ́dàbí orin tẹ́ ẹ̀ máa ń pàṣẹ lọ́jà tí bèjájì rà tí ṣebí ìlú kàlàfàgbà lọ ẹjẹ́ ń gbẹ́nu omi wọ́n á fẹ́ gara sábà gbà pé àfa lọ ní ẹ̀mọ́ sọ pé ẹ̀ máa kéwù àfa àgbà nílò òótọ́ ni sí òótọ́ àgbàdàbí onílò òótọ́ ra máa kéwù ìlú wo ló tún máa kéwù tó lọ ní kọ́ náwó wọ́n á fẹ́ máa gara sábà gbàǹgbà náà máa kéwù àfa àgbà lọ́dà tírénì tí bá rìn lọ kí ni wí tírénì mọ́tò tírénì mọ́tò ojú orin tí bá rìn lọ kí ni wí mọ̀nà àfàgìrì mọ́tò ojú orin lásán ẹ̀ máa tún sọ pé kí ni àfàgbàní ẹ̀dá kama ń sọ pé àdídí ìṣàgbàlì àràbí àlè àdàbí àlè mọ́dàbí àsìlájàtì bìzádìràtì wàlẹ̀hùdù àní àfọ́gbà lójú kan náà ni wọ́n fi wá kọ gbogbo tí a ń pè ní àdídí lójú wọn ti kọ́. wọ́n bá a sọ́ọ̀lì
ṣe irú ni wọ́n ṣe. àbúkà mẹ́rin ìrìnà ti dẹ́. ẹjọ́ ṣe pẹ̀lẹ́ torí ọlọ́run. ìdá ọtí àdáàkẹ́ yìí máa ń bẹ̀ hikmati. ìlú Ìlọrin àyọ̀pọ̀ à ń yọ ọ̀yọ̀pọ̀ rà ọlọ́mọdé yìí wà lọ́wọ́ ni. àmín. ẹ ṣe àmì dáadáa. àmín. ṣéwù tájú yà dábì Ìlọrin ni tájú lè mú mẹ́rin ìlú Ìlọrin ni tájú yà bìbìlà ìlú Ìlọrin ni tájú yà rìfìlà ìlú Ìlọrin ni babalágbàjì ìlú Ìlọrin ni àgbájìdómà ìlú Ìlọrin ni òkèwò gbèrè ìlú Ìlọrin ni onítàdá ìlú Ìlọrin ni babalágége ìlú Ìlọrin ni gbogbo àwọn ọlọ́lọ́gbà bẹ́ẹ̀ tá a lè kà wọ́n tán ni ọlọ́run tún wọ́n fẹ́ ṣàánú wa ọwọ́ ni lóòrùn tòní gbogbo kéwú ayé ní káàárọ̀ ojíire ọwọ́ gbé àwọn mẹ́ta kalẹ̀ ó fi wọ́n sàmù fún wa àwọn gbogbo tí ń jẹrà àfà ní gbogbo káàárọ̀ ojíire lónìí àwọn àlórin ẹja ló lè pàkíyèsí ara wa ká bèrè Ọlọ́hun ẹ má jọ gbọmọ wa lọ́wọ́ ẹja sì bèrè Ọlọ́hun alájí àgbà ọmọdé kẹrẹ ni babalágége ọmọdé kẹrẹ ni babalágbàjì ọmọdé kẹrẹ ni ìmàlẹ̀ kẹrẹ ni wá rándàbọ̀tù kẹrẹ ni wá ẹ̀jẹ̀ kẹrẹ ni wá àwọn ń yọ̀yọ̀ pọ̀ra àmọ́ àwọn àti wá níwà sí àfa kan kúrò ní ọfẹ́ bọ́ọ̀lù ajá ìgbàlù ọfẹ́ ọmọ mi lè bọ̀ ọmọ gbogbo ìgbà tó bá fẹ́ yin àfa rẹ̀ wallahi alájà ìgbàlù máa bú wallahi tallahi alájà ìgbàlù máa bú bíbẹ́ yin àwọn máa fọ́ rẹ̀ wallahi alájà ìgbàlù máa bú àmọ́ alájà ìgbà fi kọ́ wa ká máa bú àfa yóò kúrò àwọn máa wí dáadáa gbogbo ọmọ kéwù kan lọ́mọ alájà àgbà bọ́ bá fara kún ọmọ bú àfa mi nígbà òun àlùbáríkà ajá ìgbésí gbẹ lára rẹ̀ bó ti jẹ́nu nígbà òun yóò gbé lára rẹ̀ ajá gbé bú yẹn amẹ́lẹ́ gbọ́ wallahi tallahi bó bá bẹ̀rẹ̀ wá sí báyìí bó bá lóun yan àfa rẹ̀ báyìí wallahi bàbá ní bú wallahi àmọ́ bàbá ní bú. musajjal ó ti wà nípa máa àní ṣe bẹ́ẹ̀ ọ̀kan náà ni wọ́n ẹ wá wọ́n táwọn yìí àfọ́gbà ṣéwù tájú àdábì kó wá jẹ́ sí pé ìlú kan wọn wá méjì lòlẹ̀ gbé wọn dìde bẹ́ẹ̀ kẹ́mọ̀ wá gbẹ́rù táwọn yìí wò káwọn àlóyìn máa wá nàgà wò ẹwọ́n tí wọ́n bá ti tó wọ́n máa dìlọ ní wọ́n ní àwọn oníṣíwá sí lọ ní o ẹbẹ ẹjọ́ mọ̀ ó di wọ́n yà yìí wọ́n sọ pé ikùn mú ẹni bá lóun fọkùn kúrò níbi erí tányányán yóò sì sí ẹ̀ léṣe àwọn ni apọ̀ ọ̀tún wọn ò fẹ́ kó lójú kan náà kápọ̀ ọ̀tún ọlọ́lọ́tọ̀ kápọ̀ òsì ọlọ́lọ́tọ̀ ó jọ lọ́n pè báwọn olúwa tì í ẹ̀ lè yà wọ́n. alájẹ́ àgbà lẹ́gbọ́n sẹ́wù bàbá alágége ṣèyàn ádámà làbúrò bàbá alágége sì gbà bẹ́ẹ̀ alájẹ́ àgbà sì gbà pé bàbá alágbàjì ẹ̀gbọ́n àwọn ni wọ́n jẹ́ báyìí àjàgà bá bọ̀rọ̀ dọ́rọ̀ babalágbàjì wọ́n gba àwọn aṣíwájú wa ni bàbá sí ìyá ádámà wọ́n bá bọ̀rọ̀ dígbà lọ lájà àgbà wọn ni wọ́n ẹgbẹ̀gbàgbé ni ẹgbẹ́ kílẹ̀ tí ó kan nígbà tí bàbá alájà àgbà ń ṣe òlímọ̀ fáwọn àlífà tàná bàbá àfáà mi tí ò kọ́ lọ sọ wọ́n ń ṣe òlímọ̀ fún wọn babalágége wọn ni wọ́n ṣe wá sí babalágége wọn sọ pé Hájì Kàmárù wọ́n fi lè pọ́n wa lé ni àwọn ọmọ kí wọ́n jòkó yìí baba lè lánì Sheikh Abdulrahman apọ̀ kágiri ibu múmọ̀ lójúkó ṣé o mú sá ló mọ́tà àwọn tó jòkó yìí àwọn pẹ̀lú sẹ́ẹ̀tì wọn nù àwọn sẹ́ẹ̀tì wọn gangan nù láwọn baba ṣé o mú sá ló mọ́tà láwọn baba lè la láwọn baba wa gbà baba wa pọ̀ kági àríwọ̀n ọ̀dàrú ọ̀kan náà ni wọ́n tí wọ́n dá mọ́ ni wọ́n fi eléyìí pọ́n alẹ́ ní bẹ́ẹ̀ kí ló tún wá kù táwọn ọmọ kí wọ́n wá kí Allah lọ́nà bó ti rí mọ́mí ní kí ló kú táwọn kí. wàrúbà àṣọmí. lẹ́kùn bá pa lọ́wọ́ bá lọ́wọ́ kí n gbọ́jà máa. àwùkà mẹ́rẹ̀ ìrìnà ti jẹ́. àfi ká bẹ̀rù olówó. ìdáwà tí àdágẹ̀lì máa ń bẹ̀ ṣẹ́kìmátì. karama àfáàgbà ó dúró lórí. ọ̀yá yọ̀ ọ́ lálùbáríkà. wọ́n gbọ́lẹ̀ karùn-ún nínú karama àfáàgbà tàbí máa pé ọlọ́wọ́ bá ó sàánú wa tààrà
ìlú kan bẹ ní Kwara wọ́n pe ìlú náà ní Ògbóndóròkò Ògbóndóròkò ìlú àlùbáríkà nìlú náà Ògbóndóròkò ìlú mímọ́ ni bẹ́ẹ̀ bá lọ́nà gáàjì Ọ̀fà lẹ́wà ẹ̀rọ Ògbóndóròkò báyìí àfọ́gbà sẹ́yìn tájú ìyá dábì wọ́n lọ sí Ògbóndóròkò wọ́n lọ níjọ́ náà kódà wọ́n ní àfọ́gbà máṣíyàn wọ́n ní wọ́n lọ pẹ̀lú ìrìn ẹsẹ̀ ni wọ́n lọ níjọ́ náà wọ́n ò wọ kankan Sheikh Abdullah wọ́n lọ lérí ìrìn ni wọ́n kọ́ àwọn akéwú lọ́wọ́ nínú àwọn akéwú tako lọ́wọ́ ní bàbá wa gbà Aṣẹ́kù Zakariya Tajul Mu'minina nínú àwọn tí wọ́n mú lọ́wọ́ níjọ́ náà nínú ẹni tó dùgbò lórí lọ́nà òun ni Sheikh Muzammil Aláwáyé Sheikh Muzammil Aláwáyé nínú àwọn àtọ́jọ lọ́jọ́ náà nù abọ́ ọgbọ́ fún àwọn mẹ́rin àwọn akéwù náà wọ́n pọ̀ àmì ẹgbà méjì lọ́wọ́ mú bẹ́ẹ̀ jẹ́ ń gbé okú mi bẹ́ẹ̀ Sheikh Muzammil wọ́n pè ní Tajul Arifina ó kọ́ta nínú lákòbọ̀tà alájà àfáàgbà fún wọn nù wọ́n wá lọ òjò wá sú òjò fẹ́ rọ̀ sẹ́wọ̀n tájú ìyá dábì àwọn ọjọ́ àwọn yóò ti ń bá ti wọn lọ ni akẹ́wòlì làwọn ọmọ kẹ́wù nábàlọ́lẹ́ bá àfáàgbà kẹ́kẹ́ àǹkùnlá ọjọ́ màṣúfà àfáàgbà wa rẹ́rìn wọ́n ní fàdọ̀ yìí ka sheikh àfáàgbà wa rẹ́rìn kí ẹ̀mọ̀ yìí ọmọ àgbẹ̀ mi yóò ọjọ́ ń sú àfáàgbà ẹjọ́ máa lọ wọ́n ní wà lárùú sí hìm kùtùbù sheikhi àwọn akéwú lọ́jọ́ náà aláàrùú sì ń kútùbù sheikh tí àfáàgbà nígbà àmà kó ń kéwú ni wọ́n tí àfáàgbà tí wọ́n máa kó ìrìnàjò ìgbẹ́ ìrìn wọn tí wọ́n rùn jọ náà òjò lóṣù yìí lárúbáwá rẹ̀ ń bẹ àsìkò ní òjò máa kára rọ wọ́n máa ń lọ àfáàgbà ẹja máa lọ lójú ó bẹ̀rẹ̀ àbúrò mọ́mìnì òjò bẹ̀rẹ̀ wọ́n ní wà máa ń lẹ́bíṣà àǹjáde sàmáwù bí àmọ̀tọ́ rí ń gẹ̀ẹ́sì ọ̀ wọ́n ètí sọ̀rọ̀ ń fọ́fà tán àǹjáde ti sàmà lọ́dún ayọ̀ yóò bẹ̀rẹ̀ gbogbo bàbá yàrá náà ní ń gbé mọ̀hánà sí musakari wọ́n lọ bísà wọ́n èyí sọ̀rọ̀ tánjọ́ náà àǹjáde ti sàmáwù bẹ́ẹ̀ ni sámà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní rọ́jù bí àmọ̀tọ́rí ń gẹ̀ẹ́sì rọ̀ nígbà tó jẹ́ tún wá rọ̀ ńjọ́ náà òjò ńlágbà gẹ̀ẹ́sì rọ̀ làfà ni wọ́n pẹ̀lú tíra àmọ́ bójú ti wá pọ̀ tó bó ti kàárù tó bó ti rẹpẹtẹ tó òjò ọ̀pá tíra àfọ́ọ̀gbà lẹ́mùtù sí mínàlì kùtùbù ìṣẹ́yà òjò ọ̀pá tíra ṣẹ́wò Tajul Adabi wà láàmìnà ṣẹ́yìí wọ́n tẹ̀lá méjì àádán bẹ́ẹ̀ sì lòjò ọ̀pẹ́ nìkan kádùn àmọ́ kí wà fàgbà yọ náà òjò sì pàfàgbà nínú òjò wọ́n sì rìn wọ́n tún wá wọ̀nà ò iye ó tún wá gbẹ mọ́bẹ́ tí máa ṣe tààtì tẹ̀rẹ̀ báyìí iye ó tún wá gbẹ mẹ́ wọ́n ò tún ní tẹ̀rẹ̀ fọmọ́lẹ̀ pé ẹ̀rẹ̀ fún tasí wọn lakọ́ ìdákọ̀ èyí wò sójú wa kánú tíra ni wọ́n sì sọ fún wa wájú ẹ̀sọ́ èyí tó sójú mi tí mo wọ́n bẹ́ẹ̀ tí wọ́n pì tẹ̀rẹ̀ fún mi ó sójú mi bàbá wa Sheikh Ahmadu Alaye ni ẹni kọ̀dí wíra kí n gbọ́jà máa àwọn ala kulli shay'in inna Allaha qadiru ala kulli shay'in ẹ̀bà wíwẹ̀ jama ala kulli shay'in ala kulli shay'in olúwa ala kulli shay'in inna Allaha qadiru ala kulli shay'in àbáwọn mi ni ohun gbogbo ló lè ṣe olúwa táwọn gbọ́dọ̀ máa sìn ohun gbogbo ló lè ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ohun gbogbo ló lè ṣe olúwa táwọn gbọ́dọ̀ máa sìn ohun gbogbo ló lè ṣe. abábìlì mọ́mìnì ọ̀gbọ́n iṣẹ́ tó lọ́wọ́ bá jẹ́ kọ̀sẹ́ni tí ó di ọlọ́run lọ́wọ́ o ti jáníyàn rẹ̀ ó gba tí mo sọ yìí gbọ́ yóò gbàgbọ́ ẹ̀dá kò ní ẹ̀rẹ́nsẹ́ àbẹ̀ náà máa ránṣẹ́ wọ́n lọ máa wí ẹnu rẹ̀ lọ́gbà yóò èyí méjì ní orí abáyádáwò bàbá wa àgbà aláyé Sheikh Ahmadu Alaye ẹni rọ̀bí ọ̀gbọ́n wà ní
radiyallahu anhu. wáàsí alájí àgbà àfọ́gbà táwọn sọ̀rọ̀ wọ̀nyí ọjọ́ wáàsí tí alájí àgbà ti lọ́jọ́ wáàsí ọjọ́ Jímọ̀ ni tó bá bí ọ̀pọ̀ ọjọ́ òòlà àfọ́gbà máa ń sí wáàsí lóde ilé wọn ilé mọ́sáàsì mọ́sí gbani ọjọ́ àlàdùgbà ni máa bó sí wọ́n wá lọ alájàgbà wa múlé lọ́wọ́ wọ́n á sí wáàsí náà bàbá àlífà tàná bàbá ọba ọ̀ṣẹ́ ìfọlọ́sọ wọ́n wá ń gbà wọn gbàdáwùlà wọ́n wá bẹ̀rẹ̀ àṣírí padà kọ́dà nígbà náà ti máa ń jánásì mọ́ jánásì bàbá aláyé dáadáa àmọ́ àwọn òkú ọ̀tọ́ máa ń pè mí ajánásì akọ̀wé torí pé ń gbà mí mẹ́tẹ́mẹ́tẹ́ máa ń wọ àwọn aṣọ tí nímúra bí aláàfáà lọ àní eléyìí ohun bẹ àmọ́ alájà tún wá kí ó dáadáa ajánásì akọ̀wé lélẹ́yìí o tó bá ti tán wá rí mi lé mo lọ lé njọ́ náà ọ̀rọ̀ dè mí àti wọn pọ̀ wọ́n tún ta mí lọ rẹ̀ ẹ̀ ti parí wọn lọ lẹ́ẹ̀kan rẹ̀. ọ̀kan mẹ́mbà lídé. afẹ́ mọ́mìnì ọyọ́ ìbùdó wí ni. jẹ́ ilé ọmọ tàbọ̀ filẹ̀. ẹ̀ ti parí wọn lóun jàmá. bìdá wá tí olúwo àmọ́ sábẹ̀ àwọ̀dẹ̀ra wá tí. ó ti lè mọ́mìnì ìjọ náà bàbá aláyé ni wọ́n wá ṣe wá sí bàbá máa rí wá sí kan tí alájà bàtà wọ́n jòkó nílẹ̀ ẹlẹ̀ tálájí aláyé jòkó lórí àga fọ́tò náà ń bẹ̀lẹ̀ sí máa ṣe Ahmad ọ̀gbọ́ Abdulrahim kọ́ọ́lẹ̀ ìwọ ni ń bá rí Ahmad èmi jù ọ lọ púpọ̀ ọmọ wọn èmi làásíwájú rẹ̀ Ahmad ọ̀gbọ́ alìbùtí bẹ́ẹ̀ aláwọ̀ Ahmad háwù bẹ́ẹ̀ hanánù mímú bẹ̀ mọ̀nánù dáàlù bẹ̀ dàyánù ní ó kọ́ méjì gbogbo kọ́ yín lọ. wàkà omi ìgbàlídé. ọkọ̀ nílé ilé inú lọ. ilé ọmọ dàgbà fún mi. bìdá wá sí àwọn sábẹ̀ àdìrà wá tí. àwọn tìlẹ̀ bọ́ mẹ́rin à ń ṣe wá ọ̀sùn lọ́wọ́ ń jọ́nà àfáwọn sẹ́kì Mansuru aláyé wọn bẹ́ẹ̀ ń jọ́nà wọ́n bẹ́ẹ̀ àná àmọ́tẹ́lá bági àti bàbá wọn dónígi wọ́n bẹ́ẹ̀ dónígi wà kan yẹn ni wọ́n á sí wá dé òjò wá sú òjò yìí sú ọlọ́gbà púpọ̀ ọgbàlẹ̀ dẹ́dẹ́dẹ́ oṣooṣẹ́ Ádámù ọgbàlẹ̀ dẹ́dẹ́dẹ́ kálukú wa ń bẹ̀rẹ̀ pé àyẹ̀ wọn fún alájà bàbá aláyé wọn fún ọsàn ìpèdè bàbá wọn sígínà ẹja ọdún sú alájà ẹmọ mẹtí máa kẹ àwọn arẹkẹ ọjọ́ sú wọn rọ mi tó ti rọ ní kò ní dààmú àwa. wọ́n lóyìn ní abẹ́njọ́ náà òjò rọ̀ lọ́mọdá èsì rọ̀ ní gbogbo kàkẹ́rọ̀dọ̀ alájà àgbà kò sì yọ sí wa ọlọ́run wa gbára rẹ̀ ọ wá fi àárín ibi tá a wà wọn nìkan lẹ̀ kò ọ̀rọ̀ sí wa tòun ti bẹ̀rẹ̀ bàbá aláyé wọn ọ̀gá wa ń jọ̀ wọn o. òun ní báyìí níjọ́ tí ìgbóná ń bẹ́ ń ta alájà àgbà wa ní ìjà sàdúrà táhà sọ́ǹtù wọn fi lé wa lẹ́nu ọ̀pẹ ọlọ́run ká kú níjọ́ tá à ń wómi alájà àgbà kú wa lọ àlè sàdúrà ọlọ́run ká kú níjọ́ tí ìlú ọ̀dẹ̀rùn alájà àgbà sàdúrà fún wa nígbà olè ń dáná ìjẹba òṣèṣẹ́ Ádámù àwọn olè ń dáná ìjẹba alájà àgbàdo ẹja sàdó aláǹsàdùn náà ni níjọ́ mọ́júmọ́ ọjọ́ òun ni wọ́n pẹ́ lálàsí olè níjẹba jẹba kan náà ni kòrónà ní bẹ́ńdà yìí ẹ̀mí yàfa tó jáde àdúrà kàkà bẹ́ẹ̀ tó àtún orí bí ejò tí tó ní sẹ́mbà báyìí ni pé òun ni wọ́n sọ àìsí wa pé ayẹ tí ìpàdé dára bọ̀ ọlọ́mọ́sà dábò rẹ̀ bọ̀ wá. ọ̀kan mẹ́mbà lídé. àwọn sì lè mọ́ mẹ́rin. jẹ́ ilé ọ̀dàbọ̀ filẹ̀. gbogbo ọjọ́ mẹ́rin ni mo ti sùn fún ọmọ o. bìdá ti lè àwọn sábẹ̀ àdìrà wá tí. àwọn sì lè mọ́ mẹ́rin ó ti mẹ́rin tí mo wí. ó di márùn-ún wọ́n gbọ́ kan sí. ìlú kan bẹ tí wọ́n ń pè ní Yọ̀wẹ̀rẹ̀ kí ló pè nínú àfọ àmọ́mẹ́ni. Ìyọ̀wẹ̀rẹ̀ ìlú náà ń jẹ́ ìlú kí ló pè ní àfọ àmọ́mẹ́ni. Yọ̀wẹ̀rẹ̀ ìlú náà ń jẹ́ ìlú Yọ̀wẹ̀rẹ̀. ọdún wo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ fi kú ìjọ máa ń gbọ́ tẹ́lẹ̀ 1917 lè gbọ́ bá wù ìṣẹ̀lẹ̀ sábà tájú lẹ̀ dábìí o. 1917 1917 àfàgbà ṣéwù tájúlẹ̀ àdábì bí wọ́n jáde nílé àwọn pẹ̀lú bàbá wa Sheikh Abdulmullahi àbàtà súnkẹrẹ
bàbá tó bí oníwàásí àgbáyé wọ́n jọ jáde wọ́n á lọ́rìn àjò wọ́n lọ Ọ̀wẹ̀rẹ̀ ńjọ́ náà wọ́n á dé Ọ̀wẹ̀rẹ̀ wọ́n ní wọ́n là máa hánà wákìtù náomi nígbà tásùkò òun tó lámúyẹ jíde ṣéìkù wíṣádàtàn abádájọ́ lábí wa ni èmi kùnà kí n máa rọrí púpọ̀ èmi ò lè gbádùn kí n sùn láì lo pílò èyí ọmọ kiri sáàdà èmi náà fẹ́ àgbà bí n bá sùn bí n bá ti lo pílò ní gbádùn ọrùn ó lè yín kílẹ̀ tó máa afọ́nà táàdùlẹ̀ àdábì wọ́n wá pílòtì wọ́n wá rí pílò wọ́n á pe àbá tó bí àbá wọn sí àgbáyé ọmọ kí wọn làwọn náà bàbá Sheikh Aminullah àbàtà súnkẹrẹ rahimahullahu ta'ala pílò là ń wá àrí pílò bàbá náà tó wá ń dààmú kékeré ọlọmọsá àfa májèlé sọ́nlé yìí o májèlé tó tiẹ́ gé yìí jàlálà tọ́lọ̀ mú àfa àkọ́mọ́ ẹ̀dá wọ́n wá dààmú kí àwọn sì ní mọ́ mẹ́rin àbáwọn ni yájà mínú ẹ̀jẹ̀ abọ́yìta nínú gbóni ẹ̀jẹ̀ wẹ̀rẹ̀ pílò náà gbogbo ẹ̀ńgbà náà ó ti ìlú láàlú lọ́ọ̀lù báríkà ni. masha Allah. wọ́n á bọ́ sẹ́yìn ìlú báyìí ní díẹ̀ wọ́n ní fi wàrà ìlú bẹ́ẹ̀tì lẹ́yìn ilé tí wọ́n dé sí àwọn abẹ́rẹ́ ní àbáwà lóko àbẹ́yẹ léwúrẹ́ lórí oko òmìnir náà sì máa ń wọn gbogbo báyìí tó abẹ́ ẹ̀kọ́ ni babalọ́dọ̀ yà lọ́rẹ́ nísìnyí ọ̀dà babalọ́ ibi ilé ìwẹ̀ náà papọ̀ mọ́nu gbókọ̀ fẹ́ yàtọ̀ síra wọn. àfọ́gbà tí òun dájúlẹ̀ àdábì wọ́n á dé bẹ́ẹ̀ wọ́n á láwọn tó ámẹ́sì dó babajú àmì ìlànà náà dó ti wọn. àfọ́gbà dájúlẹ̀ àdábì wọ́n á láwọn tó wọ́n ní ayùsùn bá ní fìlìgáàbà ayùsùn bá ní fìlìgáàbà ejò ńlá wo ní bẹ nínú igbó yìí tí ó fira rẹ̀ tí ó yọ̀ ń dára rẹ̀ fún wa. wọ́n ní fọ́kàrájà fún bá nù kẹ̀bí rán tọ̀wí lónìí ejò kan bá jáde kẹ̀bí rán ejò náà ó tóbi púpọ̀ tọ̀wí lónìí ó tún wá gùn ọ̀rẹ́bẹ̀tẹ̀ ọwọ́ tó bó ti rẹ̀bẹ̀tẹ̀ tó náà ló gùn ìwọ̀n ìyọ̀ àwọn ọ̀rọ̀ yìí péjọ bá yan ọ́ bọ̀ sí yàn kí o dúró lókun. tàwa sádìtà ọyá ìgbómìnì bí ajásí ìhìnà mọ́dọ̀rọ̀tẹ́. tàwa sádìtà bí àyè ti dúnà mọ́dọ̀rọ̀tẹ́. tàwa sádìtà bí àyè ti dúnà mọ́dọ̀rọ̀tẹ́. àyà àtàjàdì lillahi síra ìwìláyàtì ẹ bá wí àyà àtàjàdì lillahi síra ìwìláyàtì. àyà àtàjàdì lillahi síra ìwìláyàtì. àbá àgbàdo ọ̀dánù. àyà àtàjàdì lillahi síra ìwìláyàtì. àwọn ìlú mẹ́rin ejò wa jáde kẹ̀bí rán ọ̀rẹ́bẹ̀tẹ̀ tọ̀wí lọ ó tún wá gùn àbọ̀ ọ̀gbọ́mìnì wà lè tọ́fà àmàmà ṣéìkì ìtajì àdábì ọwọ́ náà tọ̀ níwájú àfa àgbà ṣé ká mínú wọn pé ẹ̀mí wọn náà àwọn tó kún mọ́rú àfa àtàwọn ẹni káwọn sí àfáyàn ó lè wú àfa tó ń yàn láàfa àfa tó bá láṣẹ gbàgbé ẹlẹ́nu náà yàn láàfa rẹ̀ wọ́n yàn afọ́ ọlọ́tí láàfa ọtí gbúrò pé yàn máa ń bọ́ tí ló jẹ́ ọdún wọ́n yàn láàfa irọ́ mádìbẹ̀ yìí àfọwọ́sí náà àfa tí ń bá tìyàn jẹ́ gbọ́dí àgbà èyí bá ti ń diwọn o. ẹgbẹ́ wọn lórí tọ̀ níwájú àfọ́ àgbà ni wọ́n káre fún àmàlà wí ṣéìkù àfa wa paláṣẹ bí à ń yà ti bá wípé ejò yìí tọ̀ ká lọ lé tẹ̀lé wa ká lọ ilé adákìlì lẹ́bẹ̀ẹ́tì ejò ká lọ nù lé àfa kọ̀máǹdì ni ká lọ nù lé lọ́wọ́ kan náà ni. wàá mú ríyà amúlọ́yì èkú nítukọ̀ ìyàkọ̀. wàá mú ríyà ọdún náà mo ti máa ṣe nù. amúlọ́yì èkú nítukọ̀ ìyàkọ̀. ọlọ́kùn jálẹ̀ olùbáríkà. fàkún yìí mẹ́fàkún lọ́ọ̀ pàrọ̀ ìláyì máa kọ́ olùbírí àti. ẹlẹ́gẹ̀ bá ń pariwo lọ́wọ́ bá jama. Allahu akbar. amadu bí ni wọ́n náà bá ń wíwá amúlì amúrù lọ ìwé kẹ́ńgbọ́. amúlì láyì. èkú nítukọ̀ ìyàkọ̀. èkú nítukọ̀ ìyàkọ̀. ọkùnrin bí amúlì lọ ìfà kọ́mọ́ bí kúndé láti. ọkùnrin bí amúlì láyì máa kọ́
بقدرتي وخلفوا بأمر الله فأقل بقدرتي. abáni bá kò lọ bẹ amúrí ńlá ìfà kọ́bí kúdírátì abáni ẹjọ́ máa ká lọ. tawassadita bilhayyati. àbámọ́ mìíràn wọ́n ní wàá kàdá dàkálà zùgbọ́n òfin ní kùrìbátì máa ṣe ìhì. èdè wá tẹ̀lé àfa lọlé nígbà tí yan jáde tó wá ní kéwú lérè o sùúrù lérè kí náà ń gbọ́dọ̀ ewúrẹ́ mọ́ o sùúrù lérè o tó náà wá sùúrù lérè tó náà wá àwọn lẹ́jọ́ bá gbá tẹ̀lé àfa àgbà lẹ́kì dábì ìyá dábì wọ́n bá wọlé wọ́n ní fọ́tàkàgbà wúrù ìsáàdà àbáwá ní ejò ọ̀yá máa ká ọwọ́ ká àfa ní gbé àrẹ síbẹ̀ wò ó sì débẹ̀ ọba àfa wa tábìlì àdábì tẹ̀ ń gbọ́ àfa tó kọ́ ajá gbà ń kéwù àfa gbà wọn rèé bọ́ọ̀ bá mọ̀ tábìlì tá à ń dàpọ̀ látàárọ̀ rèé àwọn rèé dájú tiẹ̀ ní ìtàn sọ ń bẹ́ẹ̀ torí tàgbàgbà náà ni àfa àmọ́mẹ́ni ẹ lè wádìí dáadáa káfa àgbà tó dé ará àlọ́rin sọ tájú bó ti jẹ́nu káfa àgbà tájú lè àdábì tó dé ará àlọ́rin sọ tájú ẹlẹ́mi àbáṣọ tájú tiẹ̀ wà kó pé yóò wá ní tájú dín àlàbí yóò gángan tájú ní lálùbáríkà tájú tí ọ̀sán àbí náà lálùbáríkà o yóò tájú ní máa sọ gbẹdẹ bí àbá àbítẹ lọ́rẹ́ yìí ó ṣe díẹ̀ o. àfọ́gbà tájú lè àdábì wọ́n fẹ́ jòrò rí bàbá wọn ní àti àgbáyé wọn ń fọ́dọ̀ rí. tàwa sádìtà bílẹ̀ àyàtì. wọ́n ní àfa wa táwa sádìtà bílẹ̀ àyàtì ìwọ tájú lè àdábì ìwọ ló fi ejò ṣe pílà. búrúdà múdọ̀ àti. ìwọ ló fẹ́ so ó fi ejò ṣe pílò ìrọ̀rí nínú àmọ̀dọ́rọ̀ tí tíyẹ̀ sì fi mọ́ ejò sùn kò sán ọjẹ́ kò sì mẹ́ra pin. àyà àtàjàdì nílò ìṣe àlèyá àyàtì. àyà àtàjàdì nílò ìṣe àlèyá àyàtì. arábìnrin mọ́mí ni bọ́ bá wí o ní kú láéláé. àyà àtàjàdì nílò ìjẹ́rú bàbá màá wí sí. àlèyá àyàtì. àyà àtàjà àyàtàjàdì nílò ìṣe àlèyá àyàtì. arábìnrin mọ́mí ni àmà olókùn dẹ́rù ẹ̀wò. akẹ́kẹ̀ẹ́ lómi kan ọ̀sán jẹ ẹjọ́ márùn kò orú ọ̀tán lára. rahimahullahu ta'ala. akẹ́kẹ̀ẹ́ ni ọ̀sán lómi jẹ ẹjọ́ márùn kò tán lára. mélòó ní ọdún mẹ́fà. ẹ wá jẹ́ ọgbà ọ̀tọ́gbà ayé jẹ́ méje ẹ wá jẹ́ nìkan fún karama àfáàgbà gbà pé jẹ́mi náà àzájì nàìjíríà náà lọ́wọ́ bó sí àfáàgbà jáde wọn ò dé ta ni. àfáàgbà gbogbo ẹlúgbìn mẹ́rin ayé ni wọ́n dé karama àwọn ó tún wọ Benin Republic àfáà lọ́mọ kéwú ní Kútọ́nù àfáàgbà sóyè Kútọ́nù ni wọ́n sóyè àwọn agbọ́dọ̀ bàbá wa àgbà pọ̀ kájí ìdọ̀nù wọn mẹ́rin pé bàbá àfáà wa ẹ̀kọ́ rẹ̀ Kútọ́ àwọn àti wọn Kútọ́nù wọn àti Ìsá Kútọ́nù nu láti Kútọ́nù wọn ti wá kéwúlẹ̀ ẹwú rírí tí lọ́ọ́ ṣe. alhamdulillah. ó ti wá jẹun gbogbo ọkọ̀ yọlá rẹ̀ pín kéwú rárá àwọn àdàmú lọ́dà bẹ́ẹ̀ ní èkó. tàwa sádìtà bílẹ̀ àyàtì. Ìsá lòun náà tó jòkó. búrúdà múdọ̀ àti. àyàtàjàdì nílò ìṣe àlèyá àyàtì. àyàtàjàdì nílò ìṣe àlèyá àyàtì. mo fàfà gbà bẹ́lẹ̀ ọ̀hún lọ́n já sórí ìyá àtàlùkì yá mà. ẹ̀fẹ́ àmìnà dáadáa kí n gbọ́. àfọ́gbà sẹ́yìn tájú ìyá dábì. wọ́n jáde lọ Benin Republic wọ́n lọ ìlú Kútọ́nù wọ́n lọ́rẹ̀ kan Kútọ́nù. wọ́n á ní mo fẹ́ bí ọ̀rẹ́ mi wò ní bá bí ọ pé kí ló kọ ọ̀rẹ́ náà ń yé Bádìrù díìnì ní jẹ́. kẹsẹ̀ Bádìrù aláma o. wọ́n ní ẹgbẹ́ tó bá níta ló lé eléyìí Bádìrù aláma mọ́ lé yín. Bádìrù aláma kọ Bádìrù aláma náà ti túbọ̀ kó tó kú. Bádìrù díìnì lélẹ́yìn. Bádìrù díìnì nínú ọmọ akéwà àfọ́gbà tí wù tájú ìyá dábìrin ní Kútọ́nù. abáyá fẹ́ gbé ọmọ akéwà yìí wò Bádìrù díìnì bàbá àdìríjì máa ń sẹ́nu ọjà wọ̀ yàrá ọmọ akéwà nígbà tí wọ́n rẹ̀ gan
ní bó ti jẹ́nu ọjà ọbẹ̀ nígbà tí wọ́n wà ọmọ ẹgbẹ́ àwọn ẹ̀mọ́ ń gbé nǹkan mẹ́rin tó jọba àwọn ọlọ́jọ́ mi ọkàn lọ ní pé lásìkò yìí náà ẹ̀yìn náà ń gbàgbé ẹ̀ ń sáyé òun ẹ̀ káwọn yìí wọ́n ti mọ ara rẹ̀ sínú pé àbá ọmọ náà wọ́n ti burú nísìnyí wọ́n bàbá gọ ẹ̀ àwọn akéwọ́n wọ́n fẹ́ lè burú ẹ̀sùn náà pọ̀. àyàtọ̀ jàdí jésù lọ́wọ́ mi láì sí ìrànlì láyàtì. ìyàtọ̀ ẹ̀dẹ̀ ìyàfọ́ àbẹ̀ bá járe àmọ́ kí ó sì fẹ́ ta dànù. èmi jára mi ẹ gbàgbé o ọmọ pàtó bá mi jára mi o. àyàtọ̀ jàdí láyé ìyá sí láyàtì. sẹ́yìn bọ́dúrú díìnì ní Kútọ́nù àbáwá dẹ́rẹ̀ wọn ni ẹja wọlé àbámúmínì yàrá sẹ́yìn bọ́dúrú díìnì wọ́n ni wà ká náti gúrí fọ́tùrù mẹ́tọ̀sọ́wù ní àkìsára nínú ìfìlẹ̀ ọ̀ṣọ́rọ̀ záìrán yàrá sẹ́yìn bọ́dúrú díìnì jọ́nà ní Kútọ́nù yàrá wọn lè gbájú èèyàn méjìlá lọ èèyàn méjìlá àwọn ọmọ kéwú tó wá tẹ̀lé àfá àgbàrìn àtàwọn olùfẹ́ tí wọ́n tẹ̀lé àfá Tajul Adabi tábàwárì wọ́n ní wọ́n jẹ́ 100 àtogún 120 làwọn tó bá fa àrìnjọ náà bá ń sàárù bá wọn kún méjì ń kún un alájà àgbà jogún ẹ̀yàtàrà àfá àgbà ni wọ́n jogún kí wọ́n dájà alẹ̀ kí gbogbo ẹyọ bá wọn náà àwọ̀rò kọ́mọ àwọ̀rò wo léṣe yìí mú àwọ̀rò ìbá sílá 20 years ẹgbàgbé ẹ yọ rẹ̀ díẹ̀ bí àwọn ẹ̀bá ìsá àwọ̀rò sí àwọn tí ò nílá ẹgbẹ́ ti dòwé sí gbogbo yẹn albarka nìyí àwọ̀rò kí ni ẹlòmíì gangan burú gan àwọ̀rò kí ni ó fà wọn tó dóyè nísìn àwọ̀rò kí ló fẹ́ fà yín nísìn dóyè nísìn ta ló tó yín gbẹ́jẹ́ ẹgbẹ́ ti dòkó nísìn ìmọ̀mọ̀ fọ̀ wípé fún yín dóyè àánú ọlọ́run lẹ́wà pìtì lára wa àwakọ̀ mọ́ni àná tá lè ní àwọn onídàá dára lẹ́wà pìtì bẹ́ẹ̀ ti dúró lónìí mo fi ṣe wù Tajul Adabi mo bẹ̀ lọ́hùn gbogbo ń tẹ bá dáwọ́ ní ẹ̀sìn máa ṣàṣeyọrí. àyàn kọjá àbámínà kọjá mi nínú kọ ilé náà kọ gbogbo ilé ìgbésí ayọ̀ mo sọ bẹ́ẹ̀ mo ní wọn láà pé èèyàn kọ́lẹ̀ méjì rí láyé amádàmú náà kọ́lẹ̀ méjì rí tó fi parí. Pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà mọ́jẹ̀ bẹ̀yẹ̀ òru. àyàtọ̀ jàdí ọjọ́ ti lọ láì sí ìrànlì láyàtì. yàrá náà lọ́dọ̀ ọ̀sẹ̀ wò bá di òǹdíìnì ní Kútọ́nù kò lè gbàjú èèyàn méjìlá lọ. ẹ̀wọ̀n àjọsìn làfáàsì kó lẹ́yìn. wà á mara ṣéìkù Tajul Adabi jẹ̀mí al-murafiqina àfọ́ Tajul Adabi wọ́n máa sọ fún àmàkílẹ̀ ọ̀gọ̀ kan gbẹ́dọ́rá lágbájá wọlé àmọ́ àwọn bí dòkúlì ìlálùkù ìfàtì wá ìdánbàdà wá ìdí lágbájá wọlé àfọwọ́ ní ẹmọ wọlé ọ̀gọ̀ kan yàrá tí ò lè gbàgbọ́ méjìlá lọ tí ò bá dùdú ní tí wọ́n sọ fún àtàjà pé ṣé ẹ̀ dáwọn bí ogun ta àfààní ẹ máa wọlé èèyàn 20 wọlé 30 wọ́n wọlé 40 wọ́n wọlé tí wọ́n fi wọ́n pé 120 gbogbo wọn wá wọlé nínú àwọn wọlé àbá yàrá kan ń fẹ̀ ni ilé òsì mú ìfúkú lójú kan. bẹ́ẹ̀ ni bí gbàtà lókútọ̀ ọ̀nà tí yẹ kò bá rí wa pẹ̀lú ẹjọ́ ẹ̀rú tí kọ́kọ́ bá sí ò bá rí bó ọ̀nà ti di lẹ́yìn. yàrá fẹ́ ọgbẹ́ àbá Tajul Adabi ní àwọn ọkọ̀ àánú Ọlọ́run lára wa ni o. àwọn aláàfà àbá aláàfà. alhamdulillah. àwọn ọmọ akéwù pẹ̀lẹ́ dọ́wọ́ wa láàtọ́ sàásìlàkàyà fata. láàtọ́ sàásìlàkàyà fata. ìlà àmàtà ń tasẹ̀. ìlà àmàtà ń tasẹ̀. ẹ bá kéjọ náà. kùlẹ̀ ayò yẹmu náà látàkà. ìyá àdìrí wálé mogi tare. ilẹ̀ àdìrí wálé mogi tare. àbọ̀dì mọ́mẹ́rì. àyàwó lọ. ìta ń lò lọ́wọ́ ọmọ akéwù tí ọba ti mà dákun lọ lè mà orin àlùbáríkà ló ń bọ́ ni. ṣèyíkì tàbí ibùlẹ̀ alimayi. ṣèyíkì làbí ibùlẹ̀
kan oníwọ̀ ṣéhù azàlẹ̀ ìmọ̀. wọ́n ṣe ikọ̀ azàlẹ̀ àìlẹ̀. èrò mìíràn fi ikú yìí lọ́lẹ̀ àwẹ̀. àfà onítàkùn àdábì azàlẹ̀ ìmọ̀ gbogbo ọ̀ràn àmà lọ́wọ́ bá bó ṣéhù tàbí àdábì. ikú yìí lọ́lẹ̀ àwẹ̀. mazhabi ẹlòmíì wọn bẹ jiyàn rẹ pé mazhabi àdìbò lásìkò àwọn àfáàgbà náwó wọn ń ta sáfàgbà máa náwó ni àfáàgbà sẹ́wù tájùlẹ̀ àdábì wọ́n kọ tírà nípa náwó àfáàgbà sẹ́wù tájùlẹ̀ àdábì wọ́n kọ tírà nípa sọ́rífù àfáàgbà sẹ́wù tájùlẹ̀ àdábì wọ́n kọ tírà nípa àrùdù àfáà mọ́mìnì bá ń kí orin náwó àfáàgbà kẹ́ńgbọ́. aláyà orí ìdàlẹ̀ àìlè wàlìfíkì wàlìfíkì wàlìhẹ̀yà tààlàmù olúmọ̀ náà káwọ́kọ̀ lìmọ̀nábíọ̀. àfáàgbà wọn ni àlọ́ àfáàní ọtẹ́ tí ọgbọ́n. yáàmù orí ìdàlẹ̀ àìlè. àfáà mọ́mìnì mọ̀rọ̀kọ́ọ̀tù lìmọ̀nábìrì àfáàgbà lónìí. yáàmù orí ìdàlẹ̀ àìlè. bọ́ọ̀ bá mọ ọkọ̀ tí ń jẹ́ ọkọ̀ tí ń jẹ́nu mọ̀rọ̀kọ́ọ̀tù lìmọ̀nábìrì ọkọ̀ títí àná ń jẹ́nu. wàlìfíkì wàlìhẹ̀yà. sẹ́wọ̀n tájú ìyàdọ́bi wọ́n ní yáàmù rí ìdàlẹ̀ lílì gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ní mímọ̀. wàlìfíkì ìwọ tó fẹ́ rí kéwú gbóyè. wàlìhẹ̀yà. kódà ìwọ tó máa ń bùkátà béèrè láàkà ìtò múná. tààlàmù olúmọ̀ náà gbogbo olúmọ̀ làbá wọ̀ ní mímọ̀ o àbálẹ̀ tààlàmù olúmọ̀ náà gbogbo ọ̀ràn náàwù ìran àwọn náàwù tí bá ń bẹ ìmọ̀ náà abánilọ́lẹ̀ wà. tẹ̀ríkọ̀ ìmọ̀ náà bí ọ̀. ọ̀rọ̀ abánitẹ́ríkọ̀ ìmọ̀ náà bíra wọ́n náà ganu ayé wọn yù. kàlámù ìyára bí ìwé. ọlọ́run fi ìfàlàlà tó. wàsímọ́ wàfí ìlọ. bàdà wulẹ̀ àìfò yà kàyọ̀. àfọ́bìnrin bó mẹ́rin. àyàwó ńlá. ibùdó máàlìkì ó ké tiẹ̀. kàlámù náà. ṣàkóso ọmọ bí ọba stakim. ibùdó máàlìkì alifiya rẹ̀ nígbà tó ń jẹ́ lárúbáwá lárúbáwá lòun ó ní kàlámù náà èdè wa èdè tiwa èdè àwọn nu èdè àwọn nu orin kéwu náà kọ̀wá ìmùnàwíyà ọwọ́ sọ di abẹ́ọ̀kọ́ ni bẹ́ẹ̀ ni alikọ̀wá ìlú anahawiya bẹ́ẹ̀ ni alikọ̀wá ìlú anahawiya ọwọ́ sọ dorin ó ní kàlámù náà èdè wa láfúrú mòfin dún bọ́lá bẹ́ sọ̀rọ̀ tó múlá káì lọ́wọ́ yóò jẹ́ láfúrú ló sì sàǹfààní. àfọ́gbà sẹ́wọ̀n tẹ́lú ìyàdọ́wì àwọn ẹ̀ṣẹ̀ lárúbáwá aláwọ̀ dúdú ni wọ́n àbáwá ní kàlámù hùmùlì àrọ̀bí jù. kàlámù hùmùlì àrọ̀bí jù. ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá. fi ìdálàgbà tún. táàbù láti má ní ọ̀rọ̀ ọ̀dàdọ̀ lágbára àfáà ní fi ìdálàgbà tó nǹkan mẹ́ta náà parí síbẹ̀. fásímọ́. àkọ́kọ́ lórúkọ. wàfẹ́ àìlọ́. ẹlẹ́ẹ̀kejì ní sẹ́. bàdàwúlẹ̀ àríbò yá káyà. àbílẹ̀ kẹta ẹ̀nà gbọ́nà àjìzáwùl kàlámì àbíọ̀kọ́ ni tẹ́gẹ̀rẹ́ bíọ́rù àjìzáwùl kàlámì thalatha alismu wàlfíìlù wàlhárìfù àfọ́ táwìlì àdábì wọn wá dákẹ́. fàyọ́hù bìlì járí. àlàmátù lísìmì bọ̀bá fẹ́ dá ọkọ̀ ọmọ àmì tààfí dàmà àfọ́ àgbà ọ̀nà wa tẹ́jọ wá gbọ́. fàyọ́hù bìlì járí. àwòrúfù ní jẹ́rì lásán jẹ́rì wọ́n ní bàbá fẹ́ dá ọkọ̀ ọmọ ọkọ̀ nínú àgbà kẹ́síọ̀. wàhálì. bọ́lá ti ní àálìfù aláàmù àròkọ láti rí àálìfù aláàmù apín méjì máàrífà ń bẹ ìtẹ̀sí máàrífà ń bẹ ẹ máa kéréké. ìbá fàtẹ́. àmì táwọn fi dé ọkọ̀ ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ta orí ìdọ́fà wọ́n ní aṣàfitì rẹ̀ síra wọn ni. kàdákà nìdá. bẹ́ẹ̀ ni ọmọ kárí àwọn àrùfù nìdá yìí àní wá àní àyà àní àmúsà àní ya àbọ̀gbọ́ gbẹ́kìlẹ̀ tó kílẹ̀ kílẹ̀ ní àní ẹ̀yà yìí ẹ̀mọ̀kẹ́. kàdákà nìdá ẹ̀sìn náà rí ìdálẹ́sì wọn yá bàrú. ẹlẹ́kẹ̀ẹ́ta kọ́ ọlọ́wọ́ bá kí n gbọ́ jàmá. Allahu akbar. àfọ́ tọ́jú yàdábì wọ́n ní àlì ìsìnàdù nínú àlàmáàtì lísìmì kásẹ̀ ìsìnàdù kanú àmì òkòlówà. wọ́n tẹ̀lé wíìlì orí ìrábù. dáàkà aláàmọ́tọ́. àfọ́ tọ́jú yàdábì wọ́n ní wọ́n tẹ̀lé wíìlì orí ìrọ́bù ó kọ́
ní máa ń gba tẹ̀lẹ́wìnù afáàmọ́mọ́nì wọ́n tẹ̀lẹ́wìnù ó lè ìrọ́bù ó kọ́ tí bá máa wá gba fatia kẹsọ̀ dómà wọn ní ó ní tẹ̀lẹ́wìnù. ذاك علامة الاسم وأسماء البناء ورعاياها ọgbà àbáni àtúmọ̀ ọkọ̀ tó bá tó wájú mọ̀bọ̀ níyùn tiẹ̀ díẹ̀ ni wọ́n ní máa ní tẹ̀lẹ́wìnù bíi síbà wáyé ní tẹ̀ǹkìrì wá tààrí. وتهويل يطول الفؤاد ẹ bá ń pariwo kí n gbọ́dọ̀ mọ́. باسم àkọ́bìnrin mọ́ mẹ́ni. àfọ́ àtẹ́jú làdábì ẹni pé lè yọ sábà ọ̀bẹ ọ̀gbọ́n tẹ́lẹ̀ àfọ́ ní tẹ́sí mi yàtú lè fi rọ́ọ̀dì. وتهويل يطول الفؤاد ó kọ yọ kan káwá sọ́ọ̀dì mùsánná. باسم àti mùsánná orúkọ àti jámù rẹ̀ ká ní muhammadani muhammaduna ìjámù mùsánná àti jájámù nínú àlàmọ́tì nísìlẹ̀ tó ó kọ ní máa pé méjì ó kọ ní máa pọ̀ fíyì pọ̀ àlàfíì pọ̀ bẹ́ẹ̀. وتاني nínú àlàmọ́tì nísìlẹ̀ òun ni ìjábọ̀ ọ̀nà náà tàbí lóko ọmọ lọ́wọ́. كما بني المادي àfẹ́ àtẹ́jú ìyàdábì wọ́n ní gbogbo fíìmù máa di màbùnúhù ní àmọ́mù dórí múlòbù làwọn àwọn máa yí gẹ́gẹ́ àwọn àwọn faction sọ́nu. alamatu fílẹ̀ wọ́n ní fíìlì mẹ́ta ní bẹ́nu fíìlì mẹ́dín bẹ́ fíìlì mọ̀dọ́rí bẹ́ fíìlì amúrù bẹ́ ọwọ́ ti gbọ́ alamatu lísìmì àmì ọkọ̀ afá àtàjù dáadábì wọ́n ní tí wọ́n gbọ́ àmì ti fíìlì náà. alamatu fílẹ̀ àmì tàbídá fíìlì mà sínú àkọ́kọ́ ní sínú ní sanfíìsì sáwọ́fà ẹlẹ́ẹ̀kejì ní sáwọ́fà ní tẹ̀síwìsì wàkọ́dé ẹlẹ́ẹ̀kẹta ní kọ́dí afá àmúmínì kọ́dí ní náà ní wọ́n bẹ méjì ìsẹ́fúnmọ̀dọ́rí méjì ìsẹ́fúnmọ́dí anikọ́dí tàkíkì anikọ́dí tàkìrìbì anikọ́dí tàkìlìrì akìníkọ́dí tàkìfìrì àbá mọ́mìnì orí náà pọ̀ odidi tí àlàfà gbà sí mẹ́ni máa ka lọ́jọ́ sí lọ àwọn àtọ̀ ní kíláàtì sí kíláàsì táwọn báwọn àgbàlagbà ọ̀kọ́dí támà nàfìlẹ̀ ẹgbẹ́ àfọ́gbà àfọ́nìkọ́dí támà nàfìlẹ̀ ọ̀kọ́dí támà nàfìlẹ̀ àfọ́ni tíra tí mo kọ́ mọ̀kọ́tù ìmọ̀nàbí tíra tí mo kọ́ ìmọ̀fún mọ́tù anáwíyà àbánimọ̀ parí gbogbo tíra náà. àná rábì ọ̀fàrẹ́dọ̀wọ́. bá ní àánú ọlọ́run mo fi kọ́ àánú ọlọ́run mo fi kọ́ èmi agbára mi kọ́. wàmí nẹ́sì fi sáà. àfọ́ni 30 minutes péré. kọ́ni nàfọ́mùtù làgọ́ṣù. abáni 30 minutes ní kọ́yìn odidi tíra ọgbọ̀n ṣẹ́jú ẹ̀ ti parí ọlọ́njà mọ́. Allahu akbar kabira. àwọn ọmọ kí wọ́n ká máa gbọ́ lọ lé pé yàtọ̀ sàásìlẹ̀ kàyà bàtà. yàtọ̀ sàásìlẹ̀ kàyà bàtà. àwọn ọmọ akéwì ẹ má gbàgbé ẹ má bí ọ pé ta lẹni àkọ́kọ́ tọ́kọ́ lo tí a olóńtẹ̀ àfáàgbà ṣẹ́yìn tájú ìyá gbábì lẹ́ni àkọ́kọ́. ìlímọ̀ ìyá máa tàwọn tẹ̀sẹ̀. àwọn tẹ̀lé mọ́ mẹ́rin látà sànàbà wíkì máa gbọ́. látà sàásìlẹ̀ kàyà bàtà. àfáàgbà ṣẹ́yìn tájú ìyá gbábì àwọn lẹ́ni àkọ́kọ́ kọ́kọ́ ṣe wà límọ̀ fáwọn ọmọ akéwì pé ẹja ṣe graduation bá máa ṣe rè tí gbogbo ilé kí àti ilé ti gbà ní máa ń ta lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ dán o àfa àgbà ni wọ́n lè bí ọgbẹ̀ ta lọ́kọ́ dé bẹ̀ àfa lọ́kọ́ síbẹ̀. látà sàásìlẹ̀ kàyà bàtà. àwọn ọmọ tó ń gbàgbé máa mú lọlé àwọlù máa ń ta dada zamanu tẹkàrúdì ní talamizi yìí àfa ní kàròjì rẹ nínú ọ̀rọ̀ dúdú ẹni tó kọ́kọ́ fi àsìkò sí kéwú kíké pé ń gbàtẹ́mọ̀ lóore o ọdún kan ló lò ó tó fi kéwú tán ọdún méjì ló lò ó tí ò ní máa kìlọ̀ péré àfọ́gbà ṣé wù tájú làdábì ní ẹni àkọ́kọ́. látà sàásìlẹ̀ kàyà bàtà. àbá
mọ́mìnì àfọ́gbà àǹsẹ̀ NYSC àbúgbàgbọ́ ni NYSC tàbí àní kọ́pà ọ̀pọ̀ àwọn ìwà àfáàdámú náà wọ́n máa kọ́pà báyìí yẹn sáàfù ní lọ́nà Ọ̀yọ́ state lọ́hùn pẹ̀lú ọlọ́lẹ́kan náà. látàṣà àṣìlákà yá fàtà. mísọ̀rọ̀ mísì ní máa dé kì í sílẹ̀ ilé ẹ̀ríkẹ̀ ní máa rí. ìlímọ̀ ìyá máa tàun tàṣí. àwọn ti ní mọ́mìnì àfọ́gbà ṣé wù tájú ìyá dábì àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n máa ń yan àwọn ọmọ kí wọ́n pé lọ́mú báyìí lọ́lẹ̀ mú bẹ̀bú bàbá wa ṣéèkì Musa ló mọ́tà alájàgbá náà wọ́n kọ́ lára wọn wọ́n ní ṣéèkì Musa ló mọ́tà ẹ máa lọ fà alájàgbá ń kó bẹ̀ lára wọn wọ́n ní bàbá pọ̀ káàdì ẹ máa lọ̀wọ̀ bọ́tí ń pín wọn kìlọ̀ àfàgbà ni wọ́n dogun yìí lára alájà àfàgbà ni àti gbogbo à ń ṣe kọ́pà à ń sìn ìlú tá à ń ṣe nísìnyí àwọn náà kọ́ ọ́nà àfàgbà tájú àdábì. látàṣà àṣìlákà yá fàtà. àbọ̀tún ní ọmọnì àfọ́gbà òun lẹ́ni àkọ́kọ́ tí kò fún àwọn ọmọ kí wọn ní lákọ́bù pé ìlágbájú wọn máa jẹ tájú ní mọ́mì nínà ìwọ́n máa jẹ tájú ní àbìdínà ìwọ́n máa jẹ tájú ní àrífínà bí wọ́n ti fún wọn nìyẹn tájú ní mọ́tàkínà alájẹ́ àgbà wọn fún Kamaludin ẹ̀ ti gbàgbọ́ lọ́n tukuru ló kọ́ alájẹ́ àgbà ń jẹ tukuru àfàgbà wa ni mo fún ọ ní Kamaludin wọ́n máa bí ọ pé ìlú wo ni wọ́n ti fún alájẹ́ àgbà ń Kamaludin kí ló ṣẹlẹ̀ mo gbé ìwọ̀n mélòó níjọ́ díjọ́ rà alájẹ́ àgbà. látàṣà àṣìlákà yá fàtà. gbogbo àwọn ọmọ tó wú ẹwọ́n tó ń tàkà yìí ẹni àkọ́kọ́ tọ́kọ́ lo tíra olóńtẹ̀ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣe wàlímà fáwọn ọmọ kéwú ẹni àkọ́kọ́ tọ́kọ́ fi àsìkò sí kéwú ẹni àkọ́kọ́ tí ń fún àwọn ọmọ kéwú rẹ̀ ní àlàjẹ́ ẹni àkọ́kọ́ tó lẹ́ti kéwú tán ẹlòmúgbà ilẹ̀ tọ̀dí síbẹ̀ nìtọ̀ níyàwó ló tó yìí pé ìyẹn máa ní wọ́n fètò sí kéwú yìí pé kéwú yìí létò babalágége ló wú bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún wa. wọ́n ní wíwà àwọ̀lù mọ́ni àjáza stimala lekutubi ìmúṣọ̀ wárọ̀ babalágége ló wú bẹ́ẹ̀ àwọn tó yíwa pé ìlọ́kọ̀ ní madrasatu nizamiyya ní gbogbo kàràkàrà ọ̀bá yìí ní káròjì wa yìí àáfà tájúlà dábìlà kọ́kọ́ babalágége ló wú bẹ́ẹ̀ á sì wá gbà á lè dá yìí nù. látàṣà àṣìlákà yá fàtà. látàṣà àṣìlákà yá fàtà. látàṣà àṣìlákà yá fàtà. àwọn ọmọ akéwú tábìlì adábìlì gbogbo ọmọ akéwú ayé má gbàgbé ìpìlẹ̀ rẹ láéláé. ìlímọ̀ ìlà tàǹtàṣe. àbáni ní máa rọ̀sọ́fì lọ́kọ̀ọ́ náà átùlùkù dúùsì àfà dáadáa ṣẹ́kù rọ̀sọ́fì aṣáyìrù alàálàmí alàádàbí alìkàmáyí. ìlímọ̀ ìlà tàǹtàṣe. ìlímọ̀ ìlà máa ń tọ́tàṣe gbọ́dọ̀ fẹ́ tán mọ́ wábi tó tán mọ́ ẹni tá a tán mọ́ yìí àtàwọn tó dáa àbàtàn tó dáa. àbá rọ̀sọ́fì kọ̀wọ́ tó dákẹ́. kùlẹ̀ ayélu yẹmi lọ́mọ látàkà. gbogbo nǹkan ọdún lẹ́yìn àtẹ̀yí tó ti gbọ́ lọ́dọ̀ àwọn àfáwà kúlẹ̀ ánìwù máa sọ nípa àfáàgbákí. yẹ́bùnàmọ́ látàkà. yẹ́bùnàmọ́ látàkà máa ní ìbùnàmọ́ ìbùnù náà wọ́n ń pè bẹ́ẹ̀ ọ́ dàrú ẹ̀rọ tó mi ti ronú wọ́n dàrú ma lọ́wọ́ pàpẹ́ kí ni tó ń jẹ́ yábùnàmọ́ ẹlẹ́mìí kí ni tó ń jẹ́ yábùnàmọ́ ẹnu kó máa ń tọkọ kò sí orin kọ yábùnàmọ́ ìtumọ̀ náà ni pé ìbùnù látàkà ọmọ tọ́jú ìyá dẹ́bì gbogbo bí ẹ bá dé látàkà ọ̀gbọ́dọ̀ fòyà ọ̀gbọ́dọ̀ bẹ̀rù máa ròyìn àfọ àtọ́jú ìyá dẹ́bì. nílẹ̀ hàárì ìwà ìmọ̀gùn tẹ̀rí. nílẹ̀ hàárì ìwà ìmọ̀gùn tẹ̀rí bì sọ́mọ́ àwọn tó wà ń bẹ̀ àtàwọn tí ò sí ń bẹ̀ tí wọ́n mọ ti ń lọ. ṣèyí ìlàbí ìmùlẹ̀ àlìmáyé. abáyíṣẹ́ ìlàbí ìmùlẹ̀ àlìmáyé àfọ́gbà tájú ìyá dẹ́bì àlìmáyé àbàtọ̀ mọ kí n tọ́ yanjú bàbá yìí má kọ́ làfà gbà. àṣìlú ìwòsàn ìlàríyá. asìlù ìwòsùlì ìpìlẹ̀ gbogbo tí ń jẹ́ pìlẹ̀. báwo ká sùúrù ìgbà asìlù ìwòsùlì ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀. ìlàríyá ìlàríyá kò sí iyèméjì ń bẹ. sí iyèméjì ń bẹ. báwo ká sùúrù. ìyàwó ẹni mo dúró bọ.
ti jẹ̀mí àlàárídì ní kúlì àṣàb. àfọ́gbà tájú làdábì àlùbáríkà wọn amọ́tí jẹ̀mí àlàárídì gbogbo orígun mẹ́rin ayé ló dé ní kúlì àṣàb. gbogbo ọ̀nà táwọn nǹkan ìrìn lágbájá dèèyàn Ọbásanjọ́ ìléwádìí rẹ̀ nígbà àfa àtàjọ àdábì dé Abẹ́òkúta lọ́básanjọ́ ni àwọn àfa àgbà ìyá rẹ̀ ń bẹ́ mú oyún àfa àtàjọ àdábì wa tọrọ mi àlọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ tó sì bí yọ lámìlà kánú ayé lọ́básanjọ́ tó Ọbásanjọ́ òun náà wí fún rẹ̀. dọ́ọ̀mà bìí nàtàfà àkàrà bẹ́ẹ̀nà ilẹ̀ àjíwẹ̀ wọlé àrọ́. àtọ́tù mọ́mẹ́rì àfáàní rọ̀sọ́fì abẹ́rẹ́ sọ́fì ó ní dọ́ọ̀mà bìí nàtàfà àkàrà gbogbo ìgbà gbogbo bí a bá dé a ó máa dúpẹ́ a ó máa ṣèyàrá a ó máa ṣe fàárí bí àwọn ọmọlọmọ tábìlì àdábì. bẹ́ẹ̀nà ilẹ̀ àjíwẹ̀ tábà wà láàrin ara wa a máa dúpẹ́ wọlé àrọ́. àrábì báwa láàrin alárúbáwá a máa dúpẹ́ àṣegbéyọjú. fàkàrí ìyá máa sì dára. báwo la ṣe sí ní gbéyọjú nígbà ní gbogbo àfa àjáde pé tani ọ̀fàyà kàyà láyàrí àmọ́ àjáde àwọn àfa àgbàlọ́jàlè. fàkàrí àṣegbéyọjú bí ìyá máa sì dára. àfọ́gbà wọn ò ní débi ìka kí wọ́n bá tiẹ̀ jẹ́ ká bá bẹ̀ jẹ́ pé àmọ́tí wọn wá mọ́lẹ̀ ìtọ́lé o ìrọ̀ wọn ìsìbọn. fàkàrí bí ìyá máa sì dára. aláàfáàrí mi yanga mi ìpìlẹ̀ ẹ̀mọ mi tó tó máa gbọ́n mi pé ìpìlẹ̀ ẹ̀mọ mi àfa àgbàtàgbà dàbí. bùsùlá yàrá àkàrù tìlà. bùsùlá yàrá àkàrù tìlà. bùsùlá yàrá àkàrù tìlà. bùsùlá yà ibà ní bùsùlá yà. bùsùlá yà. abá ni mo kíra mi kú orí. àkàrù tìlà náà máa ń yàwọn nǹkan tó lóore láyé tí a ti wà yìí lóore ká má tara wa. àdàbí yàtọ̀ àbàdí yàtọ̀ mẹ́ta tìyà fàwọ́lẹ́wàdà. àdàbí yàtọ̀ àbàdí yàtọ̀ mẹ́ta tìyà fàwọ́lẹ́ àdà. kọ́ọ̀mọ́ yàtọ̀ àbàdí yàtọ̀ mẹ́ta tìyà fàwọ́lẹ́wàdà. kọ́ọ̀mọ́ bìí yàtàfàkàrò nínú láàrí fìmìnà sọ́rọ̀ àdàrò àdàríyàtọ̀ ìbáyìyà àálí àdàríyàtọ̀ mẹ́tàdínà wọlé àdà. ẹ bá ń pariwo láwọn ọba tó ń gbọ́jà máa. wọ́n á bí ọgbẹ́jọ́ làbá gbà kú àfa àdájọ́ láti wá kú ní 1924 ìmọ̀ pé 1924. àwọn kan ní 1923 àwọn kan ní 1922 àmọ́ àfa lè tó fẹsẹ̀ rinlẹ̀ díìtì ọjọ́ kú àfàgbà 1924 wọ́n tún wá gbọ́ déètì ọjọ́ wo gangan lọ déètì wo lọ bọ́ sí bọ́ọ̀ bá ọlọ́ọ̀lẹ̀ mú ọdún òun wọn náà lọ́ọ́ lé wo déètì wọ́n kú ní on the 1 November 1924 ọjọ́ kìíní oṣù kọkànlá 1924 òun làwọn afa panupọ̀ tájú ọ̀dàbí jáde láyé. sẹ́yìn dájú ìyá adábí wá kú wọ́n ní yàrá ní ilé ìsàlẹ̀ akin ní kútọ́ lábẹ́òkúta níbi náà nílé sí níbẹ̀ ní ibi ìsàlẹ̀ akin ìṣẹ̀tì ìdáàfin ìṣègùn àdámọ̀ ní ìsàlẹ̀ akin wọ́n nílé sí níbẹ̀ wọ́n wá gbé sàárè fáfá àgbà wọ́n gbé sàárè àkọ́kọ́ nígbà wọ́n gbẹ báyìí káńtà wọn làwọn kó ń bẹ káwọn ṣe gan ní bí àwọn kiri ti ń jáde bẹ̀rù anamulu kí ẹ ti ń pè àwúrègbè ń jáde ńbẹ àwúrègbè ń jáde wọ́n ní ẹ pa bẹ̀rẹ̀ ẹja tó gbẹ mí wọ́n tó gbé sàárè mí kí ṣe òtábí àdábí nígbà wọn tó gbẹ síbẹ̀ náà nígbà wọn tó gbẹ tán kí ní já omi alimawuli kathir omi wọn ń jáde níbi sàárè àfàgbà lọ́ba aláké wọ́n máa bí ọ pé wáyé tán fi lọ lè sin àfàgbà sínú ààfin aláké lábẹ́kúta tá a máa lọ ní alọ́ débi pọ́láàmì fídíò rẹ̀ ń bẹ bọ́ àfa ádámù la gbogbo àgbọn àfa kàmá gbogbo alájọ débẹ̀ ẹ̀yìn bó ti jẹun àdébẹ̀ wọ́n bá fẹ́ lọ kó kálọ̀ ẹ̀pá lọ́wọ́ jamal ẹ bá fẹ́ wọ́n mọ́sálásí lẹ́nu ọ̀nà báyìí lẹ́tì rí sàárì àfàgbà wọ́n tún wá padà sí máa ń mú mọ́sálásí náà ṣẹ́gbẹ̀ẹ́ wọn tó nàìjà àlùbáríkà ó tutù ní ọba aláké ló wá tọ pé ẹ̀gbọ́ bàbá yìí láàmì ẹni àlùbáríkà ni
ẹ máa gbé bọ̀ wá fún wọn fi wá sí wọn sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wá tẹ́wọ̀ rẹ báyìí